yóò ní èso ẹ̀ gbogbo orúkọ èyí tó ṣẹlẹ̀ láàrin àwọn ẹlẹ́yà káàkiri nílẹ̀ wa Nàìjíríà pàápàá lọ́dọ̀ tí wá bí ní ìlú Ọ̀yọ́ lákòókò sáwà yìí. Tí a bá lọ ṣe èyí tí Yorùbá gbọ́ èdè Haúsá lọ́kọ̀ọ́ra wọn tí kò náà tó sọ pé yán nínú òun ọ̀fẹ́ gbọ́ ọ̀rọ̀ tó jọba tó túbà nígbà tí a rí i pé àlàáfíà ọ̀jọ̀ba ìfọ̀kànbalẹ̀ wà ìlú wa lòdù ọ̀nà wa wáyé gbogbo wa á lè sùn káàkó yóò sùn wá káàlẹ̀ ọ̀rọ̀. Gẹ́gẹ́ bí o sọ ọ̀rọ̀ àkọsọ alága ilé yìí mi ò ní fẹ́ sọ ìdánilẹ́kọ̀ọ́ fún wa. Àwọn gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé nípa báyọ̀ ló tó báyìí kalẹ̀ ẹni kò ní kó máa lọ lọ́wọ́ ti ẹsẹ̀ lẹ̀. Tí a bá sọ pé a fẹ́ kí a máa ṣe ìdúgbò èdè abínibí a fẹ́ ká máa ṣe ìdúgbòlárugẹ èdè tiwantiwa kí àgbo yóò sì wà láàrin àwọn ẹlẹ́yà kọ̀ọ̀kan síra wa dájúdájú ààyè ìfọwọ́rọ́ ojúṣe iṣẹ́ ìròyìn àti ìgbóhùnsáfẹ́fẹ́ sẹ́yìn nípa ìdí èyí yíwá iléeṣẹ́ rẹ̀ ọ̀gbẹ́ni Ọlásúndé Àjàyí wọ́n nílò ìfìdá ẹni wípé ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ àtìlẹ́yìn tó bá tọ́ tó bá sì yẹ iléeṣẹ́ wa PCOS yóò máa ṣètò ẹgbẹ́ yìí. Yálà láti máa gbé nínú ìròyìn àbí láti lọ jẹ́ kí ẹ máa fi ara hàn lórí àwọn ètò lọ́rọ̀ ọ̀rọ̀ bó bá ṣe tọ́ àti bó bá ṣe yẹ. Nítorí pé gbogbo apáta bá a bá lè lọ sí bá a bá sì lè mọ orúkọ ara wa pọ̀ ọ̀yẹ̀ ká ìdúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn olùkọ́ wa ọlọ́dọ̀. Bí ẹ ṣe wá ń tọ́ra yẹ àbọ̀yé ní ọ̀nà ọ̀dọ̀ kò ní ẹ̀ṣà sọ́ọ̀tì ní nọ́ọ̀sẹ̀nsì ẹ̀kọ́ òsì. A kí bàbá wa Alhaj Kúnlé July tí wọ́n jẹ́ aṣojú fún ọ̀gá àgbà gíwá iléeṣẹ́ ìgbóhùnmáwòrán àti ìgbóhùnsáfẹ́fẹ́ ti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ táwọn gangan sì jẹ́ ògbóǹtagítagì àgbà ọ̀jẹ̀ nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti iṣẹ́ gbèdégbèdé. A kí wọn púpọ̀ fún ìṣojú tó dáńtọ́ tó yáyì gẹ́gẹ́ bí alága ní ìjókòó lọ́jọ́ tòní. Àtẹ́wọ́ wọ́dà lẹ́ẹ̀kan sí. Ní báyìí kó tó di pá máa lọ sí ọ̀dọ̀ ìdánilẹ́kọ̀ọ́ a ṣàfihàn àwọn èèyàn wa tí wọ́n ti wà láàrin wa láti máa bọ̀ wá sí orí pèpele ń bí. Bàbá mi alàgbà Adépọ̀jù àgbà ẹgbẹ́ ni wọ́n àwọn ìrìndọ́gbọ́n àwọn táà lọ sábà tó bá fẹ́ ṣe bákan. Ẹ bá fún wọn ní àtẹ́wọ́ bí wọ́n ṣe kù kìkọ̀ wá. Bákan náà láàrin wa nínú àwọn tí wọ́n kọ́ wọ́rìn pẹ̀lú bàbá wa ọ̀mọ̀wé SM Rájí tí wọ́n jẹ́ olùdánilẹ́kọ̀ọ́ wa lónìí. Òun náà ni bàbá wa alàgbà Ọláníbi Ṣẹ́gun Àmínù láti kọ́lẹ́jì NCE ti Bauchi níbi tí wọ́n ti jẹ́ olùkọ́ àgbà. Káwọn náà máa bọ̀ wá sí orí pèpele ń bí. Ẹ máa bọ̀ wá. Ní báyìí ẹ máa tẹ̀síwájú. Inú mi dùn pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ tí mo ti rí tákàdá àti gègé lọ́wọ́ wọn. Inú mi dùn sí wa púpọ̀. Àwọn tí a bá ti ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ á gbìyànjú ká ṣe bẹ́ẹ̀. Àwọn tí a bá sì wò wípé ó wà ká ní fọ́nrán yìí a lè fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa sí àkálẹ̀ kádẹ̀ wá gbé sí orí tábìlì níwájú ọ̀mọ̀wé tó
tó bá sì jẹ́ pé bí náà ni wọ́n fẹ́ lò alẹ́dọ́gbọ́nra fóònù wálẹ̀ bí wọn ò ní bínú sí aláǹfààní àti mọ́ tó gbọ́ láti mọ́ yọ àwọn ọ̀rọ̀ tó ṣe kókó ṣe pàtàkì táwa náà fi mọ́ bọ́ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn akẹgbẹ́ wa míì yálà tí wọ́n sí bí àbá àwọn tí wọ́n mọ̀ tó nípa tí ń lọ ní àwùjọ wa. Ní orúkọ alága ẹgbẹ́ Akomolede àti àṣà Yorùbá ilẹ̀ Nàìjíríà, ìyá wa díákónì obìnrin Ọmọ́wùmí Falẹ́yẹ àti alága ẹgbẹ́ Akomolede àti àṣà Yorùbá ilẹ̀ Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ arábìnrin Olúfúnkẹ́ Ayáfáládéyọ̀ àti ẹgbẹ́ Akomolede àti àṣà Yorùbá ẹ̀ka ti ẹ̀yìn Ìbàdàn lé lábẹ́ ìdarí olóyè Akíìmù Ajíbádé náà ni mo ń pe olùdánilẹ́kọ̀ọ́ wa bàbá wa ọ̀mọ̀wé SM Rájí láti ilé ẹ̀kọ́ Adéyẹmí College of Education ní Oǹdó níbi tí wọ́n ti jẹ́ olùkọ́ àgbà gẹ́gẹ́ bí olùdánilẹ́kọ̀ọ́ wa eléyìí tí wọ́n máa bá wa pabìyàbìdun ṣe ìgbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ fún àkòrí ọ̀rọ̀ tá a ti fi ṣọwọ́ sí wọn ṣáájú tá a pè ní lílo ọgbọ́n inú Yorùbá láti wá ojútùú sí ìpènijà ètò ààbò lásìkò yìí. Àtẹ́wọ́wọ́dà lẹ́ẹ̀kan sí. Alága ìsìn lápapọ̀ ìyá wa Ìyákùnrin Falẹ́yẹ, ó sì kí alága ti ìpínlẹ̀ Ọ̀yọ́ níbí ní ẹjíṣe bí Ọ̀yọ́ lànà Ọ̀yọ́ gbọdọ̀ sí bí ẹni nìkan. Mo tún kí alága wa ti ẹkùn Ìbàdàn olóyè Ajíbádé, ó sì dúpẹ́ lọ́wọ́ wọn fún ìpẹ́ tí wọ́n ní àti ìgbàgbọ́ nínú mi. Tí a wá ṣe lónìí, a jọ jíròrò kan láàrin ara wa ni. Ẹ rí i pé kò wù mí kí n dúró níbi àgàgàgà yìí. Ká jọ jókòó, ká jọ mọ́ra wọn, ká jọ ṣe àṣàrò. Wọ́n ní àwọn kan gbéyàn lọ́wọ́, gbéyàn lẹ́sẹ̀, ẹni àìpérí. Kí làwọn máa pariwo rẹ̀? Ní ọ̀rọ̀ ààbò tí ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè. Ìyẹn ló mú mi nǹkan yìí ní wíwá ojútùú sí ìpènijà ààbò ní ilẹ̀ ká-àárọ-ò-jíire. Ká-àárọ-ò-jíire, ilẹ̀ ká-àárọ-ò-jíire ó wà lára Nàìjíríà. Aṣọ tí a bá rí lára ẹ̀mú egun ní ṣe. Ìdí nìyẹn tó fi jẹ́ pé a máa sọ gbogbo ẹ̀dá sọ̀rọ̀. Àkọ́kọ́ nǹkan tí ó ṣe pàtàkì láti mọ̀ ní pé ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ẹ̀sìn o. Ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn rárá. Ọ̀rọ̀ bóde ṣe rí nìyẹn. Ẹnìkan lọ́kọ̀ ní tabali fún àwọn àtijọ́. Ó lè kẹni tó kàn wá. A ṣe ń sọ wípé a má fi tí ò dá lọ yẹn mọ́. Kò dáṣẹ́ yìí òṣùpá ni ó kọ́. Ìdí nìyẹn tí àtijọ́ gbọ́dọ̀ jọ wò. Mo fi ṣe bára ní pé ẹ̀mí wa ò lè gùn lọ gbére. Ìtàn wa ní ó gùn lọ gbére o. Ẹ̀yà kọ ohun tá a máa fún kalẹ̀ lónìí. Ọlọ́run ló mọ ìran tí ó kàtàkà bá kọ. Ìlú lè tóbi tá a bá fàyè jọba. Ó kéré ní mọ̀nà.
lè tóbi tá a bá fi ayé ìjọba ìṣẹ̀lẹ̀ kékeré. Ọ̀jọ̀gbọ́n kan tí ń jẹ́ Mascoli ó ń sọ wípé the hottest place in the hell are reserved for those who in time of great moral crisis maintain their neutrality. Kò yẹ kí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ní ṣèkà sọ pé òkàn wá. Kò yẹ kí kàkùkan ṣoṣo kó dẹ̀yẹ̀ lékunu lẹ́ẹ̀mejì. Ilé wa ń jó lápá kan, ó ń jò lápá kan, ẹ̀jẹ̀ agi. Ọ̀nà tẹ́yẹ̀ bá rìn lójú mọ́mọ́, títàkùn rẹ̀ ń fọ́ ní lágbè. Tá a bá kọ̀ tá a gé ìtàkùn náà, tàbí wọ́n kò rúrìn lọ́nà náà, àfàìmọ̀ púpọ̀ ẹ̀mí ọmọdé méjì. Ẹ jẹ́ ká wá wo bí nǹkan ṣe ń lọ lágbàáyé. 7.7 billion ní àpapọ̀ èèyàn tó wà ní gbogbo àgbáyé. Àwọn pè Nàìjíríà ní Giant of Africa gẹ́gẹ́ bí ọ̀kan Professor T.M. Yusuf ó ti sọ, ó ní one of the most closely endowed with natural and human resources for economic development ní orílẹ̀-èdè jẹ́. Nínú 7.7 billion ta ní èèyàn tó ń bẹ lágbàáyé, 200 million ní èèyàn tó ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Èyí tó túmọ̀ sí pé we have 2.6% ní Nàìjíríà nínú àwọn èèyàn. Ìpínlẹ̀ ta ní ó jẹ́ mẹ́rìnlélógójì. Ọgọ́rùn-ún márùn-ún èdè ni à ń fọ̀. Ẹ rí i pé mo tẹnu mọ́ ọgọ́rùn-ún márùn-ún èdè 500 languages là ń fọ̀. Tí a bá sọ̀rọ̀ nípa ètò ààbò, tí a bá wá ní àsọ̀rọ̀ èdè ìrọ̀lá àgbà, èdè náà ní nǹkan tí a ti torí ẹ̀ lò. Ọgọ́rùn-ún márùn-ún ẹ̀yà ìlàtún ní àmàṣùkáì. Àwọn ẹ̀yà mẹ́jọ nínú wọn ó ṣe pàtàkì. Haúsá kó 5.1%, nígbà tí Yorùbá jẹ́ 25.1%, Yorùbá jẹ́ 21.0%, Igbo 18%, Ìjọ 10%, Kanuri 4%, Fúlàní 3%, Ibibio àjẹ́ 3.5%. Àwọn ẹ̀yà yòókù wọ́n jẹ́ 12%. Lára àwọn ẹ̀yà yòókù láti rí Ìgbàdàgbà, Ẹ̀dó, Kwari, Yòókùn. Ọ̀jọ̀gbọ́n Akomolede Ìbàdàn ló ní pé wọ́n fi lè dájọ́ bọ́ra. Ó ní àwọn náà ṣẹlẹ̀ ní ṣẹlẹ̀ láwùjọ Yorùbá yìí nínú fíìmù wọn kan lápè ní ẹ̀kọ́ ṣe tán àníwúrà. Ẹjẹ́ àlọ́ ọkùnrin ti wí, wọ́n ní àná ọ̀pẹ̀lọpẹ̀ ogun Ìbàdàn nígbà táwọn Fúlàní gbógun wọ̀ látòkè Ọya tí wọ́n fẹ́ lọ fi dàpọ̀ òkun lẹ́kọ̀ọ́ ní gbogbo Ìbàdàn ló kojú. Ẹjẹ́ kí àwọn Ìbàdàn olóyè gbogbo Ìbàdàn ló lọ kojú wọn lóṣogbo. Wọ́n lé Fúlàní tẹ́fẹ̀tẹ́fẹ̀ ẹgbẹ́ gbígbó. Àmọ́ adúpẹ́ o, ibo nílẹ̀ Yorùbá ìbá wà lónìí, ìbá ti gba ajé orí ọba nílẹ̀ Yorùbá pátápátá, àjèjì ni ìbá máa jọba nílẹ̀. Gbogbo nǹkan tí Akínwùmí Ìṣọ̀lá sọ gbogbo ni òun máa tún ṣe ń bẹ̀ ní ìsìn padà sẹ́. Ìbàdàn kó wa yọ nígbà tí à ń gbé ìwò làwọn òkú yọ báyìí. Tá a bá ní kò kàn wá o, ó máa ní ẹni tó kàn wá o. Tàbí ká má fi tí ò dáná ọ̀yàn mọ́ ìdáná ìjọba tí wọ́n sì bá tó sì tú ẹ́ ìyàjẹ́. Ẹjẹ́ máa bá wà wá lọ. Ọ ní wá kan àbí wà ní Adékúnlé Ọ̀dẹ́yìnká. Ó ní ó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ jáde ọmọ Mùsùlùmí ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University. Ó ní National President of Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Muslim Graduate Association ní Pen. Ẹjẹ́ àwọn ọ̀pọ̀ sí nǹkan tẹ́lẹ̀ sọ. I want to see this opportunity to appeal to our leader that we are tired of destructive tendencies
too much by preparing over sharing of our revenue, too much fighting over resource control, too much debt by herdsmen to farmer classes, etc. We want to start hearing industrialization, productivities, artificial intelligence, refineries, working to capacity, etc. The latest vocabulary from federal government now is slogan. Why can't our government focus on things that will unite the politics rather than this parochial tribal sentiment that continue to divide us daily? Àwòrán orílẹ̀-èdè láti ń dọ́gba rí ẹnìkan ẹni wa kan à ń pè ní agbègbè gbọ́lọ́rọ̀ ó ní ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí mà sùn ní yéye o ẹ̀rú sì yọ ní ìbà yéye o ìbàbá ẹ̀mí sí ìbà ni wọ́n wá fi kún ọ̀rọ̀ rẹ̀ ó ní nínú ìlú tí Ọlọ́run bless lọ lórílẹ̀-èdè ó ti sọ ní oṣù sọ yìí o ní àgbáyé ní Nàìjíríà wa ó ní àdéhùn sọ pé ìlú tí Ọlọ́run àlàyé ń gbé ìdí ní pé Nàìjíríà ní Ọlọ́run kejì àkọ́kọ́ ilẹ̀ òbí lọ́dọ̀ ìwárí àìmọ̀ ilé orílẹ̀-èdè ilẹ̀ tí a ń gbé wọn mi ágù tsunami òbí lọ́dọ̀ tiwa òjò Nàìjíríà ọ̀pọ̀ òun wà ọ̀ràn jù òtútù wà òun jù Ọlọ́run wá fún wa ní ilẹ̀ tó dáa àwọn alẹ̀ tó yẹ kí a fi sí ọ̀gbìn bọ́ọ̀tì bọ́ọ̀tì ojú àwọn olórí wa ti fọ́ sísí àgbẹ̀ o àwọn gíráfíìkì kúnlẹ̀ rẹpẹtẹ àwọn yahoo boy nígbà kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí sọ́nà tó tó di àsìkò yìí báyìí láti gbé ìgbà tí Nàìjíríà yìí àmì ìkọ̀lẹ́tì ó ní bí Nàìjíríà lè yí o ó mọ̀ ń bá mi lẹ́rù wọ́n wá sọ pé ìjọba ti ṣètò lọ́mọ kọjá wọ̀lú sí ẹni mẹ̀kúnnù ṣe ń jìyà gbogbo ìyà tí ń jẹ wá lóṣù mẹ́nu wa ẹnìkan tó ń pè ní Saudi Arabia ó ní kì í ṣe díẹ̀ níbi nínú ìdènà sórí ọ̀nà òyìnbó tì púpọ̀ síta wọ ìyà dúdú Ọlọ́run jẹ́wọ́ ara rẹ̀ lára ìyà dúdú ó là ṣayé wa ara mi òdodo àṣìlúyà ní Nàìjíríà àṣìṣọ́ ní Ọlọ́run ti kẹ́ wa púpọ̀ nílùú wa ibi tọ́rọ̀ wá kù sí ìjọba. Ẹ jáwọ́ ọmọ orílẹ̀-èdè kan ọmọ orílẹ̀-èdè Dubai kan tí Dr. Damages ọmọ ń gbé ìjọ sínú YouTube Dr. Damages show 379 wọ́n wá fi ọ̀rọ̀ wẹ́ni ẹlẹ́nu ọmọ Dubai ni ó ní we have nothing but we have everything because we have the right leadership. Ìlú lè tóbi lóòótọ́ àdéhùn àbáfà yẹn ìjọba yóò kéré ní mọ̀nà yóò kéré ní o. Ẹja púpọ̀ tí Máyọ̀wá Òrìṣàdólú ọmọ òun pàpáànù kẹ́kẹ́kẹ́ òun pàpáànù ẹni yẹn ti dágbére báyé o ọlọ́mọba ní kò ń fẹ́ òun náà sọ pé òun lọ. Ó ní ìsèlú kòkòrò ń ṣe ìjọba. Ó ní ìjẹ́ ẹjẹ́ mà pé ní ọdún 1960 gbogbo nǹkan ní Nàìjíríà fi South Korea lọ. Nípa tí ọrọ̀ ajé àti ìṣèlú déédéé ní Nàìjíríà ti ṣe káwà ní 1960. Nàìjíríà wà ní orílẹ̀-èdè tó lágbára láti di orílẹ̀-èdè aláṣẹ ayé nítorí pé àwọn Amẹ́ríkà mọ̀ pé Nàìjíríà lágbára láti láṣẹ àgbáyé. Wọ́n kan wá lé gan-an. Bàbá Bàlẹ́ wà ṣe ìbẹ̀wò sí Amẹ́ríkà ní 25/1/1961. Àpọ́nlé tí wọ́n ti fún lọ́jọ́ náà lọ́hùn ó wà nínú àná Yorùbá o. Káyọ̀dé ọba ìjọba ìjọba pẹ̀pẹ̀lẹ́ Amẹ́ríkà ní Jàpá. Àbálẹ́lágbàdé wà ní erin wọ́n ti tì wá sí kòtò báyìí o. Wọ́n ti mọ bí a kò sùn. Inú ewu kan tí mo kọ́ ń gbà mo ní ọjọ́ lọ́jọ́ ta sí ewúrẹ́ ọjọ́ lọ́jọ́ ta sí jẹ́ka àgbàkà ọ̀gbọ́dọ̀. Áfíríkà sọ̀rọ̀ pé kí olùgbéyàn lórílẹ̀-èdè táàbọ̀ bí ọba tó kan
wá pàdé àbúlájá ọmọ tá a máa ń tẹ̀lé lọ́jọ́ sí ìyẹn South Africa ó ti ń rìn o àwọn tá a wá fọmọ náà ń tẹ̀lé lájọ́ padà arákùnrin lórí kan náà ti kọrin ìyá ọmọ ẹ̀kọ́ ní ọmọdé ọ̀bẹ ogun máa ń súré sọ ọ̀gbọ́ arúgbó tó kù ládùúgbò inú ọkọ̀ náà náà fúlàní ìpè wọn bá ti tí wọ́n dé wọ́n débẹ̀ èèyàn tó láyà tí ìmẹ́ tipátipá fún àlè ìgbọ́ wọ́n sọ́ọ̀rọ̀ ilé ayédáyé máma yọ ní ẹ̀kọ́ ọlọ́rọ̀ yìí ẹjá wà wò ìṣòro inú àwùjọ Yorùbá náà a lè sọ̀kan ilẹ̀ Yorùbá pàápàá jùlọ ní sẹ́ńtúrì kọkànlélógún láì mẹ́nu bà ọ̀rọ̀ bí ogun ọ̀tẹ̀ dúkìá ìjàgbó ìtàjẹ̀sílẹ̀ láàrin àwọn ẹ̀yà ọdún tó ṣàlàyé pé ogun ló lé Odùduwà gan wá sí àyè tó wà lónìí ó sọ̀rọ̀ síwájú pé gẹ́gẹ́ bí a ti kà nínú ìtàn ogun ńlá kan bẹ́ sílẹ̀ níwọ̀n ẹgbẹ̀fà ọdún tó lé díẹ̀ sẹ́yìn tí ó fa ìtànkálẹ̀ ẹ̀sìn mùsùlùmí tàbí tìmọ̀lé àti àwọn tí a gbà láti ẹ̀sìn wípé ogun ọ̀hún ló lé Lámúrúdù tí ṣe bàbá Odùduwà fẹ́ra fúnra rẹ̀ pẹ̀lú àwọn arákùnrin rẹ̀ àtàwọn ènìyàn míì àti àwọn agbọ̀nràndùn pẹ̀lú rẹ̀ wọ́n sì fi lúlẹ̀ ọdún tó sọ̀rọ̀ síwájú pé àwọn ọmọ Odùduwà ń kó ẹ̀dọ́ láti ìrìn àjò wọn láti fi pàdé nìkan àwọn tó wà ní Sudan ilẹ̀ ojú wọn yọ sí Yorùbá ó fi kún pé bóyá orílẹ̀-èdè Sudan gan ni àwọn yẹn máa ń pè ní Mẹ́kà a rí àwọn ọmọ Odùduwà tó tún dúró orúkọ ọ̀hún àwọn mìíràn ní òkú bẹ́rí bí wọ́n ṣe kò káàkiri nílé kúlé wọ́n ní orílẹ̀-èdè ní àsìkò yìí lórílẹ̀-èdè Nàìjíríà àwọn ẹ̀yà Yorùbá wà ní ìpínlẹ̀ Ògùn Ọ̀yọ́ Èkó Oǹdó Ọ̀ṣun àtẹ̀yàpá kan Kwara Kogi àti Ẹdó ìran Yorùbá jẹ́ ọ̀kan lára àwọn àrà tó dáa jùlọ ní gbogbo àgbáyé tí wọ́n ní àṣà tó dáa tí ò lábàwọ́n ohun tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá gbàgbọ́ pé ni pé Odùduwà ní bàbá ìran yìí bẹ́ẹ̀ sì ni gbogbo èèyàn gbàgbọ́ pé Ilé Ifẹ̀ náà ní bírùn ìjọba àtiwájọ́ kẹ̀ tó níta kàkíyèsí tó sì bí ìjókòó yìí ni pé ìdí wa ti fi gbogbo ìgbà jẹ́ ọ̀kan ibi tó bá ti yẹ ká jẹ́ ọ̀kan láti mú ìdàgbàsókè bẹ́ẹ̀ ẹnu wa ò ní kó rárá nínú ọ̀rọ̀ olùdásílẹ̀ ẹgbẹ́ OPC Gani Adams tó sọ lásìkò pàdé ó wáyé ní olúùlú Nàìjíríà nígbà àpérò tí wọ́n ní ká ṣe ó ní èdè àwọn Yorùbá tá a jọ ń ṣàpérò wọ̀nyí ò tọ̀kan bí àwọn kan ṣe ń jà táwọn ẹ̀tọ́ ìran Yorùbá fún ohun táwọn Yorùbá mìíràn tó wà níbẹ̀ sọ ni pé ọ̀rọ̀ Nàìjíríà lè jẹ́ ó jà wọ́n lógún iṣẹ́ ọ̀rọ̀ kan tàbí ẹ̀yà kan àwọn ìpínsí wọ̀nyí ṣẹlẹ̀ lemọ́lemọ́ ọ̀rọ̀ yìí sì dábìrò fún gbogbo ọmọ ìlú àwọn ọmọ Yorùbá ò sí kò kíní mọ́ bóyá nílé ètò òṣèlú ọrọ̀ ajé ọ̀rọ̀ ẹ̀sìn púpọ̀ àwọn ọ̀gá tó yẹ ọjọ́ ọmọ Yorùbá tó wíwà nípò wọn yìí fẹ́ gba ọmọ tó jẹ́ wọn tí wọ́n sílẹ̀ ẹnìkan wà wà tá ń pè ní Victor Churchman a political analyst and commentator nílùú Èkó wọ́n ṣe àlàyé kan nínú Nigeria Bulletin June 22, 2015 sọ pé among Yorùbá wọ́n hear a lot those days about what is called Aode curse. It refers to certain tradition concerning the late 18th century Aláàfin Ọ̀yọ́, the whole Ọ̀yọ́ Ilé, the center of Ọ̀yọ́ Empire. Aode was crowned as Aláàfin Ọ̀yọ́ in 1789 and ruled until 1796. The tradition about the Aode curse, as described by Samuel Johnson in the history of Yorùbá and by various other traditions, is that Aode last day before he committed suicide, he brought out an ancient Kala and pronounced us
saying that as they had left him without support and isolated, they will never have unity among them. Ìpèdè Yorùbá tó kún mọ̀rẹ̀ mẹ́rẹ̀ lẹ́nu tọmọdé dàgbà pé láyé Abíọ́dún tàbí ìgbà wọn wo láyé Àólẹ̀ dáadáa ìkàlẹ̀. Má ṣàkíyèsí pé ọmọ Abíọ́dún dáhùn pé kò sí kankan nínú ọmọ rẹ̀ tuntun jàlá àgbà. Nínú àkùdẹ ẹ̀kọ́ tẹ́lẹ̀ kankan sọ ni pé ó pè àkọlé rẹ̀ ni pé was àpàjá ìbá tẹ̀sí or a cause of the downfall of whole of Yorùbá. Àwọn arí ìgbà ìgbà lórí ìta ń sọ wípé Àólẹ̀, a tall and handsome prince, a cousin of the late king, was elected in his stead. But unfortunately, his reign was a very unhappy one. It marked the commencement of the decline of a nation until terminated in time. Àwọn tó ń ṣẹlẹ̀ nìyí o. Gbogbo ìgbà tá a rí àwọn olóṣèlú wa tá a rìn káàkiri. Èròǹgbà ìdánilẹ́kọ̀ọ́ yìí láti wá ọ̀nà àbáyọ sí àwọn ìṣòro tí ọmọ ká-àárọ oòjíire ń dojú kọ nínú àwùjọ. Àwọn ìṣòro wo ni ìṣòro àìríṣẹ́ṣe? Àìríṣẹ́ṣe ló pilẹ̀ gbogbo ọ̀rọ̀ tá à ní láwùjọ yìí. Owó ọ̀fẹ́ gbígbà. Àwọn tó ríṣẹ́ ìjọba wọ́n gbà owó àwọn òkú wọ́n tún gbà fún ìran wá. Àìdúró rere òṣèlú, ìwé ẹlẹ́yàmẹ̀yà, ẹnìkan tó lórí ipò kan bọ́ síbì kan, torí pátì kan bọ́ síbì kan, ọrọ̀ ajé dídó gbandi kan, ìdákìlógún, àwọn Boko Haram, wàhálà àti epo wà, ìgbésùnmọ̀mí àwọn ẹ̀yà kan, ajínigbé èrè owó, ìpànìyàn rúbọ, ìdígunjalè ló máa ń fara hàn ní àwùjọ aláìmọ̀, àwùjọ aláìgbédè. Lédè ti pàtàkì nígbà tí láti tí àwọn ẹgbẹ́ akọ́mọlédè pé wọ́n ń gbìyànjú. Ọlọ́run kò ní gba bẹ́ẹ̀ lọ́wọ́ ni. Bẹ́ẹ̀ ti ṣe kò ní fi bẹ́ẹ̀ sílẹ̀. Bẹ́ẹ̀ ní ṣe á mọ̀ bá bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀. Ọlọ́run jẹ́ ìdí máa ṣe agbára yóò mọ̀ ká. Ẹ̀rí nísìnyí ẹnu ẹgbẹ́ akọ́mọlédè àti ẹgbẹ́ wàìsàn ó ti kò débi pé àti kan wo gbogbo nǹkan. Iṣẹ́ kan lọ lọ́wọ́ nísìn lórí èdè ìpérí. Màmá tó jẹ́ ààrẹ wọ́n gbìyànjú gan Ọlọ́run ní gba ẹgbẹ́ lọ́wọ́. Àti fẹ́ parí ètò yẹn kò ní fẹ́ jáde. Ẹgbẹ́ tó ju gbogbo ẹgbẹ́ Yorùbá lọ nípa ti study of Yorùbá ní ẹgbẹ́ tàwọn sí wàìsàn Yorùbá Study Association of Nigeria. Èmi ní igbákejì wọn ààrẹ Professor Adeleke ṣe olórí. Yàtọ̀ síyùn, mo ti fìgbà kan jẹ́ ààrẹ fún gbogbo olùgbé èdè Yorùbá ní gbogbo College of Education ní Nàìjíríà. Àwa tún ní ọmọ ju oní yunifásitì àti Akomolede lọ torí à ń lọ sódò ọ̀gbìn Ọya. Gbogbo àwọn òṣìṣẹ́ táwọn ọmọ olùkọ́ wa òsì ọ̀gá wa ní láti pàtí sí ìtọ́jú wa Bauchi tó gbogbo bẹ̀ láti tíjà tó ń kọ́ Yorùbá sí. Tó iṣẹ́ káàní akẹ́kọ̀ọ́ Akomolede ṣe ẹ̀rí kíkà tí a tún ṣe ní ìpínlẹ̀ àbọ̀tọ̀ ọ̀pọ̀ pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ London ó ń sún èso rere tí wọ́n tẹ̀síwájú Ọlọ́run wọn ṣe alátìlẹyìn. Gbogbo ọ̀rọ̀ gbogbo ti kan lórílẹ̀-èdè lásìkò yìí ní ọ̀rọ̀ ẹ̀sà. Inú ewu ni olórí tẹlẹ́mù wà lórílẹ̀-èdè. Àìmọye àjàkálẹ̀ àrùn tó tún pọ̀ dé. Ìmọ̀ àdàsọ̀kò mú tàǹbá káàkiri. Ìgbé ọ̀rìn ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ tí òfin alẹ̀ lẹ́gbú gbóná éèdì àtàwọn àmì míì. Àwọn orílẹ̀-èdè yìí mọ̀ ẹ̀dọ̀ lórí òórùn ohun ìrẹsùn orílẹ̀-èdè ká nítorí olè àti ìgárá. Lóde òní ìbẹ̀rù àwọn gbọ́mọgbọ́mọ ajínigbé agbanipa lórí òṣèlú ó ti dájú ní sílẹ̀ láwùjọ ọ̀kan. Ọrọ̀ ajé àti ìdájọ́ òdodo ètò ìdájọ́ òdodo tó forí sápá ló pa gbogbo ẹ̀. Ìgbàgbọ́ wa ni pé àwọn nǹkan wọ̀nyí ló nípa burúkú lórí àwọn àṣejọba wa. Ọ̀gágun àgbà Muhammadu Gáálí
ọmọ àbáyọ sí ìṣòro orílẹ̀-èdè wa, ọmọ àbáyọ sí ìṣòro Boko Haram orílẹ̀-èdè Nàìjíríà. Ó sì dábàá pé kí ààrẹ Goodluck Jonathan kó fi kò sílẹ̀ nítorí ẹ̀sà àbí ẹ bá rántí o lásìkò náà àgbẹ̀rẹ̀ tuntun kíkorò. Ó sì ṣèlérí pé kí wọ́n fún un lóṣù 3 péré fún ìṣẹ́gun wọn. Nigeria working now. Is Nigeria working for you? Ohun tí ààrẹ ọ̀gágun Buhari ti ṣe olórí orílẹ̀-èdè fún kàmá nínú ètò ìṣèjọba rẹ̀ nǹkan 5. Nǹkan àkọ́kọ́, ìpèsè ẹlọ́pọ̀ yanturu. Nǹkan fi ṣe kejì ní ètò ààbò tó péye. Tí a ti ní pé nǹkan ti mẹ́rin ní nọ́mbà 2 báyìí. Èmi ò fẹ́ máa nọ́mbà 1, nọ́mbà 3, nọ́mbà 5, nọ́mbà 6 o. Ṣùgbọ́n nọ́mbà 2. Nǹkan kẹta ní gbogbo ti wà bàjẹ́. Àtúnṣe àti ìmúkúrò àwọn ohun amáyédẹrùn àti ètò ìlera. Ẹjẹ́ wá wo ẹ̀rí máa jẹ́ ní onípẹ̀lú wa. Gómìnà Kánò àná Abubakar Murimi ó wọ̀ yájà pẹ̀lú àwọn ọ̀gára ọlọ́ṣà ní pọ́ńpọ́ńtà àlùkù ní àlùkù nínú aṣọ ìyẹn ló tó kò bá kú rẹ̀ fún ìtọ́jú rẹ̀. Ní gúúsù south àwọn ajínigbé lóko ní ń gbá gbogbo alágbègbè lóògùn rẹ̀. Àwọn lóòkọ ní òṣèlú wọn mọ̀ pé àwọn àlùfáà àwọn ìmáàmù wọn ń kóra bí iṣó, wọn ń kó lọ́gbọ̀n bí ẹjọ́ òwúrọ̀, wọn ọmọdé wọn máa gbà. Owó ọ̀gbẹ́ ni ń béèrè fún. Ó yẹ gbàgbé bọ̀rọ̀bọ̀rọ̀ ìgbélé wíwá Kúdírát Abíọ́lá, MK Abíọ́lá ẹ̀sìn kàdákàbárò ẹ̀sán wíwá lóye bọ́lá ìdí fúnṣọ́ William dínà dípọ̀ agbáriwá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹgbẹ́ òṣèlú PDP ó fẹ̀sùn kan àwọn ẹgbẹ́ yòókù gẹ́gẹ́ bí pé àwọn ló ń fà. Ẹgbẹ́ kejì náà ó fẹ̀sùn kan kejì. Tí innocent tọ́jú àwọn ìṣòro pé the only way to get even with the government is to create crisis. Wọ́n mọ̀ ní pé tí ìlú bá ti ń tòrò àwọn ò lè rí jẹ. Ìbúgbàmù àdó olóró ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun, Èkìtì, Oǹdó kò sẹ̀yìn àwọn olóṣèlú alátakò yìí o. Àbí ẹ̀rọ ni àwọn alátakò ń gbà pé state terrorism ni wọ́n ń lò. Bẹ́ẹ̀ ni ẹ̀sìn ní Bauchi ṣe gbàgbé kọ̀rọ̀kọ̀rọ̀. Tíọ́rì 3 mo fẹ́ gbé àlàyé ìkàyíkà. Tíọ́rì àkọ́kọ́ ni a pè ní tíọ́rì ajẹmọ́kàrà ọlọ́ṣà. Nigeria reportedly come a close second to South Africa, 200,000 per year for highest rate of armed robbery. Àwọn ọ̀dọ́ lágbá tó torí wọ́n sì kéré ní àwọn àníbi ìgbà yìí fún ọdún 17 ọdún 17 lọ. Ìdídàpọ̀ yẹn wá ṣàlàyé pé the profile is slow, giving way to university students, unemployed graduates, dismissed workers, demobilized soldiers, policemen joining the rank of armed robbers, with attendant heightening of operational skill and intelligence. Ẹni gbogbo àwọn olùgbèsè adáàjà àwọn oríṣiríṣi làákàyè àwọn tí wọ́n kó pọ̀ ju táàbù lórí lọ. Ìkọlù gómìnà Akúmẹ̀, Ìbòrí, Ndẹ́wà, Tinubu, Ọjì, gbogbo nǹkan yẹn jẹ́ ti àwọn ọ̀gára ọlọ́ṣà. Àkíyèsí wa ni pé àwọn ọ̀dọ́ láńgbá tó kàwé gboyè tó kú lọ jàrá tó ń wáṣẹ́, àwọn tí ò kojú òṣùwọ̀n náà tó ń wáṣẹ́ ìjọba àsìkò yìí wọ́n já wọn kulẹ̀. Kódà àwọn tó wà lẹ́nu iṣẹ́ ni wọ́n tún fún ní ìwé iṣẹ́ tán. Àwọn míì ti wá sọ̀rọ̀ àwọn ti tọ́ọ̀gì olóṣèlú lásìkò tán bá polongo báyìí ẹni rí pé ìlú tó rọrùn. Ṣùgbọ́n tí wọ́n bá ti pọ̀ sí wọn owó òṣèlú yẹn gbàgbọ́ wọ́n tún padà. Ìdí àwọn kan náà ti
tọ́ọ̀gì jẹ́ tó lé láti lọ́dà rẹ̀ mọ́lẹ̀ báyìí mo sì máa sọ fún gbangba tíọ́rì kejì tíọ́rì àìfararọ̀rọ̀ ajé èyí là ń pè ní economic based violence tí í ṣe ìpìlẹ̀ fún political violence. Méjèèjì yìí ló wá bí organized violence group. Fún àpẹẹrẹ ìbújọ epo rọ̀bì ní Niger Delta ló gba rògbòdìyàn ń bẹ̀. Àwọn ọ̀dọ́ Ẹgbẹ̀sù Bàkásì Anambra ìdìbò míì ló ṣe okùnfà ìdásílẹ̀ àwọn ẹgbẹ́ ajàjàgbara. Àwọn ẹni náà ló ń fa ìjà láàrin Mọ̀dákẹ́kẹ́, Agùlérí, Gbẹ́rí, Ifẹ̀, Gbogbo, Ìṣẹ̀kírì, Ìdùkùn. Ẹ̀rí lásìkò ìgbà kan ní orí omi àwọn èèyàn wà pé kó sí láti Èkó wọ́n dé gbọ́kọ̀dá wọ́n náà fẹ́ gbé òkú àwọn lọ sí òkú kọ́ná kó síbẹ̀ ọ̀tà kan mọ́ ní kó síbẹ̀ wọ́n kó wọlé ẹ̀ẹ̀kan náà tí wọ́n gbúgbà báyìí àwọn àjọ gbogbo àwọn ìkálẹ̀ ìlàjẹ́ àkọ́yì gbogbo wọn náà kò ju wọn rí mọ̀ ìlànà wípé tí ó rí ọ̀rọ̀ ajé àìṣedéédé ọrọ̀ ajé ẹnìkan ṣe àtẹ àwọn ọ̀ràn tí ń bẹ láwùjọ ń gbà náà a rí ìdúnkòkò mọ́ni a rí ìdígunjalè ìfipábóbìnrin lò pọ̀ ìjínigbé ìpànìyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹjá wa wo ti gbólókun àwọn olóṣèlú tí ó rí kẹta lára rú àwọn ọ̀ràn tí ó wà nípe ìyígbògbé ìyíwé ìbò ìdàbàrúgbò etí àti dáàbòbò ẹ̀mí àti ara ló mú kí àwọn ará àtijọ́ ọmọ òsì yìí lùká nítorí àwọn agbódìṣòro kódà a tún máa ṣe ilẹ̀kùn irin wọn ní àwọn ará àwùjọ nílẹ̀kùn wẹ́wẹ́ ní àwọn ará àwùjọ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ wọ́n tọ́jú nítorí ọjọ́ ìrọ̀lẹ́ ń dé ló mú àwọn ènìyàn máa lo ètò ààbò ìgbàlódé yàtọ̀ sí ọkọ́ jàmá àdá kóńdó abẹ́lẹ́gbẹ́ òkú kànàkànà fífà ọ̀pá àkàtàkó máa ti pérí àwọn èèyàn wá ń gbénu kéèjì gẹ̀yẹ ọdẹ asọ́de ni àwọn ìlú òkè òkun lò fún ààbò wọn ní ọ̀sán gangan ní ìtúnṣe dalẹ́ o tó bá ti fẹ́ kò ní Ọ̀yọ́ tó lọ sí Ìṣẹ́yìn báyìí kò ti fẹ́ bọ́ sí kọ́ńtù míì lọ́sàn gangan náà ní ìjìnlẹ̀ ìwọ wá jẹ́ ìyàwó náà gangan ní àdúgbò wa kan bẹ̀rẹ̀ Ìbàdàn nínú olè wá àwọn ọdẹ tí wọ́n gbà wọ́n sì rí kan mú nú àwọn ènìyàn lẹ́yìn ìjọba olùdáàbò àwọn ará àdúgbò ti gbà pé wàhálà ti dá wàhálà ó ti tó bí oṣù méjì sẹ́yìn báyìí gbogbo láńlọ́ọ̀dù tó wà ní àdúgbò yìí lọ wọn wá gbọ́ ọdún tó sí o ó dàgbà kò sí lébọ̀ kan tí ọ̀gá dá 5,000 láti lọ gbà ẹ̀jẹ̀ ìjàmbá kéré lọ́wọ́ rẹ̀ 5 million 10 million ẹni ẹlẹ́ni so níbẹ̀ yẹn ní sí àtúfẹ́ gba ọdẹ ó tún máa bàbá so sí ọdẹ kan bá wà níbi tí ó bá gbébẹ̀ lọ a gbọ́dọ̀ fún nímọ̀ràn wípé kó pa olè orí tó bá tó pa ọ̀nà tó dé àwọn ìjọba ń lo ọdún ní wọ́n ń lo sọ́jà ọmọ ogun orílẹ̀ ọmọ ogun ojú òfurufú àti àwọn agbófinró náà lára àwọn agbófinró tí wọ́n tún lò tí wọ́n kà ní àtìrí National Security Council SSC State Security Council SSC gbogbo wọn yẹn náà gbà pé wọ́n yẹ wọ́n mọ̀ fún president àbí gómìnà nímọ̀ràn àwọn police wà bẹ́ẹ̀ armed forces navy
immigration, custom, prison, NNA, EFCC, ICPC, gbogbo wọn ìlànà ṣiṣẹ́ ṣùgbọ́n púpọ̀ nínú àwọn olóṣèlú wa yìí kò sí kankan tí ń dẹ́bi láwọn yìí tọ́ọ̀gì ní àyárí ó fi báyìí ó ti ní gẹ̀gẹ̀ṣẹ̀ àyàmàdò sí ẹ má ti ní gẹ̀gẹ̀ṣẹ̀ àyàmàdò ó sì mà pé wéwu ló ń wà ẹ lọ kọ́kọ́ kójú wò lẹ́ẹ̀kan ẹ̀ka ló bá jẹ́ ìrẹsì ọba ọ̀sán àríwájú rẹ̀ dà ọ̀sẹ̀ nípa kò mú kankan lọ́wọ́ ṣùgbọ́n ojú ẹkùn iná ìwọ ẹkùn oòrùn èsì lè gbéná ojú ẹkùn náà àwọn ọ̀sẹ̀ tí ààbò tó ṣe àìsí ààbò tó ṣe fún wa lórílẹ̀-èdè àkọ́kọ́ bẹ̀rẹ̀ ìdàrúdàpọ̀ ní ọ̀pọ̀ náà ní kókò dé ẹni tọ́ka ìrọ̀pẹ̀lẹ̀ náà ẹlẹ́kẹ̀ẹ́ tí kò padà láti ìkan tó mìíràn ọ̀pọ̀lọpọ̀ ń sá láti Haúsá wá sí ilẹ̀ Yorùbá ọ̀gá ló mú dàbà àwọn àbáwá gbé kírógà wà lúgà wà wọlé tó yẹ ká sọ pé yàtọ̀ bí society gbé àti priority over human being in Sahara Desert títí bọ̀dá tó yẹ ká sọ ní tiẹ̀ ìjà ti parí ààbọ̀ fún wáyé láàrin àwọn ẹlẹ́sìn mùsùlùmí onígbàgbọ́ ìjẹgàba onílẹ̀ lórí àdúgbò ní àdúgbò wa olóyè àwọn tó ti kọ́lé rẹ̀ fún 50 years àwọn ọmọ nílẹ̀ wá ní pé gbogbo oníjọ́ láti ṣẹ̀kọ́ sí wọn gbọ́dọ̀ tó lẹ́ra tẹ́lẹ̀ mi ti jẹ nígbà yẹn ní ìyànjẹ tó dojú hàn ìyànjẹ ìlú wọ́n fi gbó olówó tó lọ́mú ẹ̀dùn ṣáwọn ẹ̀yà ní owó ìjẹ́gàba ọmọ nílẹ̀ ìdádàpẹ́ ní ẹ̀rù gbójó àìníkọ̀pọ̀ ìbálẹ̀ ìfipábóbìnrin òpò ìlòkulò àwọn ọ̀dọ́ àti ìpáǹdé ọmọ ìyàn àti òsì wà páǹdé ìlú orílẹ̀-èdè Yorùbá ó jẹ́ èdè tó fẹ́ ẹ̀yà àti èdè tó kún ọ̀rọ̀ àpọ́nlé àyẹ́sí láti gbọ́ ọmọ Yorùbá sọ̀rọ̀ ìrìn ọmọlúwàbí nìran Yorùbá tí Yorùbá tó gbé àdá sókè láti fún fẹ́ pa ọmọ Yorùbá yóò ronú kò lẹ́ẹ̀mejì tí Yorùbá tó sọ ikú fẹ́ jẹ́jẹ́ ìsìn ó ti fẹ́ bá bàbá bẹ́ẹ̀ jà orílẹ̀ bá ti rí pásítọ̀ Sàlámì lẹ́yìn rí ẹgbẹ́ ní Mustapha so ń bọ̀ wá mú dàdí sí bàbá ẹ̀ ní kọ́sá kò rọrùn ẹ̀mí ìfẹ́ ẹ̀mí ìrẹ̀lẹ̀ ìwà ọgbọ́n pẹ̀lú wà nínú àṣà Yorùbá tó mú kí Yorùbá jẹ́ ìran àmì òṣètò ìran àmì ìtọ́sẹ̀tọ́ ìran amáresere àti akíkanjú èyí àwùjọ ìgbòrò rẹ̀ wọ́n kórìíra ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n sì kórìíra ìpínlẹ̀. tá a bá wá ń sọ̀rọ̀ nípa ààbò lórílẹ̀-èdè tí a kà lẹ́nu bọ̀rọ̀ Fúlàní àti ìsọ̀n kankan o torí nísìnyí ọ̀wọ́n tá à ń pè ní àìsàn ààbò lọ́dọ̀ wa ojú Fúlàní ìwé àwọn ẹ̀yẹ ṣàǹdàkùn wàhálà rẹ̀ ẹ jẹ́ ká wọ́n sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ àlékún lórí àwọn Fúlàní ní 1960 sí 70 àti 80 àwọn Fúlàní yìí wá ń tọrọ ẹ̀wù wọ̀ lọ́dọ̀ àwọn èèyàn wa ni ẹ̀wù tí wọ́n bá yá gbà yẹn wọ́n lọ sọ̀tọ̀ fún àwọn obìnrin wọn kò sì ní fún àwọn obìnrin wọn ṣe rí ìgbà tó yá wọn tó kò bẹ́ẹ̀ yẹn tó ń kákùn mú wá wọn ní kẹ́ wá fún àkómọgbà wọ́n gbé àgbòdé èmi àti bá bí amúlò láti ṣe kí wàá sọ pé ìmọ̀ náà tó ń gbẹ̀ nìkan bí mọ mẹ́fà tó kó kan sí ìgbà tó kó kan sí ìgbà tó kó kan sí ìgbà èyí ń kọ́ lọ́mọ mẹ́fà tó sì wò wọn láwọn láti tí ò ní mú kọ́mọ ọ̀yà rẹ̀ wọn á tún mú ìfúnpá wọn á ní kó ìfúnpá ìfìní kan nígbà ọ̀yá wọn tó kó gbà dédé wọn bá dédé wọn tún oògùn kígbẹ́ ọba ẹmọdé rẹ̀ wọn tó mú oògùn àbára lè wá ọ̀rẹ́ mi tí lọ́gbọ́n sọ lẹ́ẹ̀kan mi fẹ́ sọ fún wọn ti sọ ẹ̀rí pé mi ti dà pé nígbà tí èèyàn bá rí sẹ́mi ìṣèmọ́tò á jẹ́ pé
ògùn ní wọ́n gbé káàkiri èlò ló fẹ́ pa ń bẹ̀ ṣé ojoojúmọ́ ní kásámà ti di nígbà náà ọmọ mọ́bẹ̀ lọ́wọ́ rẹ̀ ẹ̀yà mi máa mọ́bẹ̀rẹ̀ nílẹ̀ Nàìjíríà tàbí lábúgbò wa nílẹ̀ Yorùbá bí àpàyẹ̀wò pẹ̀ ìṣe Nàìjíríà nìkan làwọn Fúlàní ìwà ó wà ní Ghana, Senegal, Niger, Guinea, Gambia, Cameroon, Chad, Egypt, Mali, Sierra Leone, Togo, Sudan àtàwọn gómìnà. Má jẹ́ ká fojú yẹpẹrẹ gbogbogbò níta bá pèlè Fúlàní nítorí pé wọ́n ti kó ipa ribiribi nípasẹ̀ iṣẹ́ ìjọba lágbàáyé àti ipò wọn. Màá dọ́gbọ́n sọ díẹ̀ kẹ́kí lè mọ̀ pé àwọn Fúlàní táwọn kò bí ọ̀kan ni àwọn tí ń da gbogbo wàhálà lẹ̀ ọ̀kan ni ẹ̀jẹ̀ káwọ̀ 74th President of United Nations General Assembly Sulaiman Muhammadu Gáálí òní President. Secretary General OPEC Muhammadu Gáálí ní ọjọ́ Deputy Secretary General United Nations Akomolede Ìbàdàn ara wọn ni. Àwọn Fúlàní ti jẹ́ orílẹ̀-èdè àwọn ti jẹ́ olórí fún àwọn orílẹ̀-èdè Áfíríkà míì irú Senegal nísìn Macky Sall ni former president wọn. Ní Mali Gbogbo Sísè ó wà ń bẹ̀ ó ti jẹ́ president wọn. Ní Gambia Adama Barrow. Ní Nàìjíríà ní ìsìnkálẹ̀ ọmọ tí ó jẹ́ lórí wa ààrẹ wa Muhammadu Buhari. Àwọn èèyàn pàtàkì nínú Fúlàní tó wà ní Nàìjíríà lónìí Tàfà Balewa Fúlàní. Ṣé ń gbọ́ mi yé? Ṣé Òṣàgàrí Fúlàní? Amadu Bello Fúlàní ni. Umaru Ganduje Togo Kínnídàkì Fúlàní ni. Muhammadu Sanusi Besido Fúlàní ni. Ridwan Lukman Sogba kan jẹ́ president OPEC Fúlàní ni. Olúṣọlá Sàràkí Fúlàní ni. Túndé Ìjàgbọ́n Fúlàní ni. Umaru Musa Yar'Adua Fúlàní ni. Ẹ̀dùn wá rí pé tó nísìnyí tí a bá lérò pé àwọn Fúlàní dáradára náà bá lójú ọ̀rọ̀ lójú bẹ́ẹ̀ lọ. Ṣé mo sọ wípé ìtara ṣẹ̀ṣẹ̀ ni mo fẹ́ ká ṣe ìkànnì àjọ máa wò ó iṣẹ́ tí lẹ́tọ̀ tàbí èdè ń kọ́ wa ní láti òye hàn ní láti tani lólobó àti láti kọ́ni lẹ́kọ̀ọ́ lọ́nà tí ò yá gbàgbé bọ̀rọ̀. Oríṣi àwọn Fúlàní kan ní àwọn Fúlàní dáradára. Àwọn ń lọ láti fìkan dé òní láti wá kó ojútùú àtomi rẹ̀ jẹ fún àdúgbò wọn. Àwọn kan wà nínú wọn wọ́n ń sí kálákì fìkan dé fìkan bí ìlú bá ti súnmọ́ wọn báyìí wọ́n tó gbọ́dọ̀ gbónú àdánwò tí wọn dúró tòsí inú gbọ́dọ̀ kan gbé ẹ̀yẹ ìkọ́lé adẹ́tẹ̀sí gbogbo. Wọ́n á kàn fìdí mọ́ fi kan láìsí kan tí wọ́n ní. Wọ́n bá tún rí pé èèyàn ti súnmọ́ bẹ̀ wọ́n tó gbọ́ wájú náà ṣe dá wọn náà wọ́n dá gbogbo wa lọ́dẹ̀. Àwọn Fúlàní dáradára ni wọ́n máa ń ba gbogbo jẹ́. Wọ́n lé àwọn èèyàn kó ní gbogbo wọn. Wọ́n ń kó nǹkan ogun rìn. Àwọn míì nínú wọn wọ́n jọdẹ èèyàn ká ní. Wọ́n dáná lójú gbogbo wọ́n fi tipátipá bá arúgbó àti obìnrin olóbìnrin sùn kágbó. Ètò kúkú jù kí èèyàn kí arúgbó alárúgbó mọ́lẹ̀. Ibi tí wọ́n bá ti ń ṣe kínní ọ̀hún àyà tó ti gbà kan sára ní àìmọye ọjọ́. Torí táǹpẹ̀ lákẹ̀kẹ̀ yẹn mẹ́ta ni akẹ́kẹ́ ọlọ́mọdé wà wá ẹ má bínú ọba ti kọ́ ọmọ lọ́mọdé ṣe ṣe ní sá akẹ́kẹ́ ọlọ́mọdé nù. Akẹ́kẹ́ Adélébọ̀
bá ti bá wọn lé mílẹ̀ ọmọ mi sunkún mílẹ̀ ọmọ mi sunkún tí wọ́n á di apá kẹ̀kẹ́ tàbí gbó lọ́wọ́ ti bá àwọn ìyá arúgbó àbárúgbó àti ìyá arúgbó tó máa ń gbára wọn ní tó bọ̀ gbéra wọn lẹ́nu mílẹ̀ òòlù báyìí ẹni pé ní o mẹ́lòdì kò sí sweetness kò sí kòkò sí ọjà ìtàn ìlú àwọn ẹni àwọn wèrè yìí sọ́rí ìlú àwọn ẹni làwọn ẹni wọ̀nyí wá dùn lẹ́nu wọn ń wá káàkiri ẹjẹ́ wa wo èrò àti àti àwọn èèyàn nípa ọ̀rọ̀ Fúlàní wọ́n pẹ̀ nìkan ní láàrin àwọn Haúsá Aláàjì Gumi ọ̀kan náà àwọn Islamic jihadist ó sọ̀rọ̀ nípa pàtàkì ìwé kíkà sí àwọn Fúlàní ó dẹ̀ lọ bá wọn nínú ìgbà wọn ìpínlẹ̀ lajú ẹ má mọ bẹ́ẹ̀ báyìí ká gómìnà kejì òun wá dábàá ìdájọ́ fún àwọn ajínigbé tá a bá ti rí Fúlàní kan tàbí ajínigbé kan dájọ́ fún un náà Sunday Igboho ó fún àwọn Fúlàní darandaran ní gbèdéke ọjọ́ ó ní kí wọ́n fi ìlú Ìbàràpá sílẹ̀ òun sì fẹ́ ṣe Sálíù àti àwọn darandaran ẹgbẹ́ rẹ̀ mọ́ gómìnà ìpínlẹ̀ Ondo ó sọ fún àwọn Fúlàní darandaran wọ́n fi gbó ọba sílẹ̀ ní ìpínlẹ̀ Ondo wọ́n tún ti fi òfin de ẹran dídà ní alẹ́ ọ̀dọ́mọdé Fúlàní ò gbọdọ̀ bá wọn dáná mọ́ nípínlẹ̀ Ondo ojú ẹsẹ̀ tí gómìnà gba tí ìròyìn gba ìlú kan ní iléeṣẹ́ ààrẹ Netflix yóò tẹ aráàlú lọ́rùn pé kíní kan ṣe gbá Fúlàní dánadáná gba òfìdí ọba aládé nílùú kan nípínlẹ̀ Ondo ìjọba àpapọ̀ ní kankan ní sí òkú sì ní tó kú mbẹ̀ kódà wọn ní kankan tó kú mbẹ̀ jẹ́ ká wá sọ ọ̀rọ̀ Sultan Sokoto tóun náà jẹ́ Fúlàní wọn gbọ́n tí bàbá yìí sọ̀rọ̀ ó ní out of every 10 kidnappers arrested 7 of them are Fúlàní lọ́pọ̀lọpọ̀ àyè làwọn èèyàn ní ìdónífọ̀ tó lè kan náà láti ti sọ wípé all kidnappers are Fúlàní ọ̀gá àwọn ọlọ́pàá fífi ìgbà kan sọ pé àwọn Fúlàní ọ̀daràn wọ̀nyí wọn ò wá láti orílẹ̀-èdè ìwà wípé àtòkèrè náà ti wá láti sọ pé àwọn wọ̀nyí kì í ṣe ọmọ ilẹ̀ yìí kò dáa tó bá rí bẹ́ẹ̀ a jẹ́ pé àná àbò kankan nìyẹn àwọn Fúlàní kan wọ́n ń bára wọn sọ̀rọ̀ lọ́jọ́ kan jẹ́ darandaran ìkejì jẹ́ Fúlàní elite Fúlàní darandaran sọ pé káwá ọ̀lọ́gbọ̀n a ò sì kàwé èdè màálù nìkan làwọn gbọ́ àwọn Fúlàní elite yìí ló ń kó ìbọn fún wa tí wọ́n sì rán wa níṣẹ́ ètò àwọn tó wà nípò ni wọ́n rán wọn àwọn wọ̀nyí níṣẹ́ wọ́n gbọ́ tí sẹ́nẹ́tọ̀ Zimaroke Nnamani olóṣọ̀rọ̀ ló ní ìgbìmọ̀ aṣòfin pé ìwádìí àwọn àjọ kan tó wà ní Bristol ní UK ó sọ pé ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà láàrin oṣù karùn-ún 2019 sí oṣù karùn-ún 2030 ó ní ìkọlù àwọn ènìyàn ó jẹ́ 604 àwọn tó bá jẹ́ 2,539 àwọn tó ń ṣe statistics bí òkè ṣe Nàìjíríà náà wà ó àwọn tó farapa ó jẹ́ 393 àwọn tí wọ́n jí gbé ó lọ ní 253 àwọn tí wọ́n fi tipátipá bá lò pọ̀ jẹ́ 16 àwọn tí wọ́n bá lé wọn jẹ́ 7,582 jẹ́ ká tún wo àkíyèsí tẹnìkan wọ́n pẹ̀lú yẹn ní Gọ́vnà Samuel Ortom ní Benue State ẹni yí ariwo ẹ̀ lọ́pọ̀ jù torí inú rẹ̀ òkú bẹ́ẹ̀ ṣe fi àjẹ àwọn aráàlú ẹ̀ wọ́n sì wá fojú tó náà rí
kan tá a mọ̀ sí FUMA ó sọ pé àwọn ò dojú ìjà kọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ wọ́n sì ń gbé gbèsè gbójú òbá tó ti gba àpàjá tó ti fi bọ̀ wọ́n pa àwọn ènìyàn bí ẹni pẹran wọ́n ń sun wọ́n nílé wọ́n jí wọ́n gbé gbogbo wọ́n bọ gbogbo wọn jẹ́ wọ́n sì fi bá òkú ni wọ́n sùn. wọ́n ti tún sọ síwájú ó pé títí di àsìkò yìí ìjọba àpapọ̀ rẹ̀ yóò fi Fúlàní hàn bíi terrorist organization. àwọn kan sì sọ pé the World Terrorist Indices ó describe Fúlàní as the fourth terrorist group in the world. ó tún sọ̀rọ̀ bákan náà pé Fúlàní darandaran dá oríṣiríṣi ẹgbẹ́ sílẹ̀ ẹ̀wọ̀n ẹgbẹ́ bíi nìyàtì àlà nìyàtì kátólíàrà nìyàtì kátólíàrà. ìjọba àpapọ̀ sì ń ṣe àtìlẹ́yìn fún àwọn ẹgbẹ́ yìí wọ́n sì ń fetí sí àròyé wọn. kí wọ́n á ní àwọn Fúlàní ṣe tí àwọn IPOB ṣe tí wọ́n fi declare àwọn gẹ́gẹ́ bí terrorist àgbésùnà. ìjọba àpapọ̀ ohun tí ó ti ń sọ ní òun yìí o ìjọba àpapọ̀ ń lo àjọ NCPC EFCC àti àwọn security agent míì láti gbé ẹni tó bá kó wọn lẹ́nu ó fi kún wọn pé wọ́n ti ṣe bẹ́ẹ̀ tó náà débi pé tó bá jẹ́ báyìí nígbà wọn wọn bá ti jọ wọ́n ní ààrẹ ògbégbèsè láti mú ìlérí rẹ̀ ṣe pé márùn nínú ìlérí tí ààrẹ wá ṣe ó ní I'm for everybody and I'm for nobody. ohun tí ìjọba àṣàkọ ṣe fún àwọn aráàlú nípa ètò trademark trade money farmer money school feeding program job creation effort agricultural intervention program pé èwo ló tó pọ́n pẹ̀lú tí àìsí ààbò ń fà pọ́n wọn. ẹ jẹ́ ká tó wo ẹnìkan táwọn mọ̀ sí bàbá àdínú ìlú gbọ̀ngàn táwọn Fúlàní darandaran pa ṣe ikú pa owó ọmọ rẹ̀ Aláàjì Àbóròdé. òun sọ̀rọ̀ síwájú ní mo sọ pé kájọ ohun tó ń lọ sí o ẹ́ rí pé wọ́n dájọ́ o àbádájọ́ ni mí. Information. ó ní àwọn kòkòrò ló kúkú jù nínú àwọn Fúlàní àbúrò gbọ́dọ̀ fi ọwọ́ kan ìyàwó ẹ̀gbọ́n nínú ìpẹ́. ó ní 1950 àwọn Fúlàní kan tá a mọ̀ sí báàkù wọ́n wọ Ìbàràpá Ìbàràpá yẹn léde ni ìtumọ̀ Ìbàràpá ní Ìbàràpá wà pọ̀ ní ẹ̀gúsí lọ́wọ́ pọ̀ bẹ́ẹ̀ Èrúwà Àlátẹ̀ Ayétẹ̀ Kápá Ìgbó Ọ̀rà. ó ní àbákù ìwọ Ìbàràpá báwọn yẹn ṣèjọba wọn yìí jẹran àgbẹ̀ tí wọ́n bá pẹran àgbẹ̀ wọ́n wà lọ báwọn alábàágbé wọn nínú wọn àgbẹ̀ àgbẹ̀ yẹn fún wọn. wọ́n bá ń sọdún léyà wọ́n wà sọ́dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ bí wọ́n ṣe wá dàdàkúdà ẹ̀sìn tí bàbá àdéhùn ẹjẹ́ àtúwọ̀ ẹnìkan náà tó sọ̀rọ̀ láìpẹ́ wọ́n ń pè ní Kaduna Òkòkè olúkùnrin Òkòkè. nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ ní Vanguard 7 February 2021 ní pé Yorùbá ìṣòro náà kẹfẹ́ tó kún ọ̀sẹ̀ ó ní Kánà ti tú tí Yorùbá ń bá lásìkò ogun jáde ní 1807. ó tún fi bàbá kan náà ní pé best educator black professional in USA Yorùbá ni. ó wá ka àwọn oríṣiríṣi àwọn ipò táwọn Yorùbá ti mú káàkiri ní gbogbo àgbáyé. ní 1963-64 ó jẹ́ ká mọ̀ ní pé region mẹ́ta níbẹ̀ western region northern region and eastern region. ó ní bí èrú yẹn ti ń bẹ̀rẹ̀ yìí ó ní wọ́n yọ midwest kúrò lára west. wọn fọwọ́ kan region ti north wọn sì fọwọ́ kan region ti east ó ní bí jáde kúrò àná. ẹ jẹ́ ká
tí wọ́n wò ní 1979 sí 83 àwọn South East àníyànga VP àníyànga Speaker at the same time àníyànga Senate President lásìkò kan náà tó sọ wípé lásìkò ààrẹ Goodluck Jonathan ti gbogbo kò pátá ọwọ́ ìbò lọ́wọ́ sí àtàwùsá ní ṣe pàfẹ́mù nígbà tó dé àsìkò bọ̀dá tiwa Olúṣẹ́gun Òkìkí Ọlá Ọbásanjọ́ ó ní péré láàrin ìkan ọ̀gbọ́dọ̀ bó ṣe ṣe nù ní àwọn àwọn ọ̀nà àyè sí ètò àgbà lórí pé ìgbéyàwó lẹ́yìn ìmọ̀ràn wọn sì wá fún abáyé ẹni tí a bá ń sọ̀rọ̀ nípa àìsí ààbò àwa gangan ni Chief Security Officer ń lé wa nísìnyí tí obìnrin bá sùn lórí bẹ́ẹ̀dì àtọkọ rẹ̀ ni mo bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń ṣe ṣùgbọ́n ọgbọ́n tí mo ti dájú ilẹ̀ tí máa ń lò níbi ẹ̀gbẹ́ ẹ̀gbẹ̀rún ẹni màmá ó sùn sí ó sùn mọ́tànà àgbàgbọ́ wà sùn sí ìdí bẹ́ẹ̀ ní lásìkò yẹn wọ́n lè ní kóńdó tàbí kùmọ̀ yóò wà lábẹ́ ẹnu tí wọ́n sùn sí àwọn èèyàn sábà lò kan wọ́n ní kóńdó kùmọ̀ tàbí kí wọ́n tún ní àwọn àkọwọ́dà Yorùbá mi tí wọ́n bá ti gbọ́ Chief Security Officer ní ọ̀gọ́ dìde kí àwọn tó máa rábàdà àjọ tẹ̀lé máa rábàdà kíní kan ṣẹlẹ̀ tó bá ìlẹ̀ nínú ọ̀báyá kí n sọ ẹ̀ á bá ìlẹ̀ nìyí. So ìyàwó yẹ olóyún oyún ọ̀tí wá dàgbà ìbàdàn sáré bí wọ́n bá ti fẹ́ gba nǹkan lọ́dọ̀ ọkọ rẹ̀ tí ò bá ti lóyún lọ́mọdé kò ní ṣùgbọ́n tí kíní bá ti èyí ẹ̀fẹ́ bá sùn lórí bẹ́ẹ̀dì ṣùgbọ́n àgbàká mú mi pé mo sì sọ sáìdì tóbìnrin máa ń sùn sí oyún ò tí ì tóyún lóbìnrin bẹ̀rẹ̀ sí wo abẹ́ rẹ̀ tó ń bá dàgàdà ìbátan obìnrin òní ní sálẹ̀ abẹ́ ìrìn àwọn tí mo lọ gbà mí tó lórí ẹ̀rọ oríṣiríṣi orí ẹ̀rọ̀mí àwọn ìṣòrí ìdòdò ẹ̀rọ̀mí òkè àkíyèsí ní òun lẹ́nu lórí èyí ẹ̀ tí òun á wí iwájú dodo ààrẹ gbogbo ni ó ní sí wọ́n ń já lòdò lásìkò gbà tí ó fẹ́ dìde kó ń fẹ́ lọ tọ̀ ní eré àti tí Ọlọ́run gbé ọmọ sòsì ó láti sọ fún Chief Security Officer wípé kó jẹ́ kó nẹ́pà múná lọ ń gbà náà wọ́n kò wọ́n tára ẹ̀ tó ẹ̀ẹ̀kan náà ní nẹ́pà múná jẹ́ àṣọba sí kò lórí ìlú ní kíní yẹn wá kárò odò tó ṣe bí owó tó ṣe tọ́jú àṣé ó ti rí ọkọ òun pé ọkọ gbojú láti rìn kó wọn fẹ́ rí ọba mú mọ́ra ọlọ ìyàtọ̀ ṣe tí ó ṣe ó ṣe wá padà bọ̀ tí ò ní kó fún òun gbọ́ lóru ló tún máa bèèrè nǹkan ilé ọmọ ká tó sọ ó ní àṣọ nílé ọ̀gbọ́n orí náà lásọ wọ́n sí o ó sì kíni a ní wọ́n sí o ó sì kíni ẹ̀gán náà tó tú aṣọ pẹ́ nìkan yẹn yọ ó níta náà wọ́n fò ní ẹ̀fún lè mọ̀ pé ètò àbójú fúlàní lọ ẹjá wa mọ̀ mọ̀ràn ta fún aláàbò àwọn aláàbò máa ní àjọṣe ìfúra lóògùn àgbà alájọgbé wà alájọbí wà alájọsí wà àjọṣe ní àgbàgbówó ẹ̀ èèyàn lè wà ní Ìbàdàn bí ó ní àjọṣe pẹ̀lú tó wà ní Amẹ́ríkà ẹni tí ẹjọ́ pé ìkẹ́gbẹ́jọ ní àjọṣe ẹ̀yìn ẹni ní immediate constituency nǹkan kan bá tẹ̀lé sí ẹni tí wọ́n gbèrò náà ló wá bá sọ̀ká ẹ̀ tó ètò ààbò ó gba kí àjọ ní àjọṣe wọ́n mú àyè kankan lọ́rẹ̀ẹ́ àlọ́ta kò yẹ ká mú ọ̀nì kankan lọ́ta because ibi tí ẹni tó wà ló mú lọ́ta mọ̀
sọ́mọ rẹ tí lákòrò mọ̀ gẹ́gẹ́ bí ọ̀gá ẹ̀, sábúrò rẹ tí òun àti ọmọ rẹ jọ ń pàdé tí ń fẹ́ra wọn tí ó mọ̀ ọ́ tó ní àgbọ̀ kókó èyí ayé tó bá yóò wáyé àpàdé ìbílẹ̀ nọ́mbà 1. Nọ́mbà 2, ká mú àwọn ọlọ́pàá yìí gẹ́gẹ́ bí aráàlú, gẹ́gẹ́ bí ọ̀rẹ́ aráàlú. Ká ní lọ́kàn pé nọ́mbà 1 wọn owó oṣù wọn fún wọn náà, wọn ò ní ohun èlò ìgbàlódé lọ́wọ́, mọ́tò tó ń fi ṣiṣẹ́ wọn ò gbádùn, èyí tó bá ti gbádùn kò lè wọnú. Nítorí díẹ̀ ọlọ́pàá ò lè dáṣẹ́ ìṣe láìsí ìrànlọ́wọ́ aráàlú. Ẹ jọ̀ọ́. Nọ́mbà 3, àwùjọ náà jáwọ́ nípa àdé òkú àdúgbò ìdílé kárí mi. Obìnrin yìí ní kó bọ́kọ rẹ̀ lé láàárọ̀ mi tẹ́tàbà gidi bí sẹ́ ó ti bẹ́ẹ̀ lé kan. Gbogbo olùkọ́ rẹ̀ káwọn mẹ́ta lọ ní kó inú ẹ bá tó pàdé mú mọ́ra ẹ̀rí máa ní ìwọ̀nba torí pé lásìkò táláyà oníyọ̀ àwọn kan ń bá mi. Lásìkò táláyà oníyọ̀ ni àwọn kan wà tó bá ló ń jẹ́. Nínú àrò jíjà kan tí mo kọ, ẹni ẹ wá ń fún aláàrọ̀ ní òfin pé tí ò bá lè mú yàn jẹ má jẹ lójú ẹ̀, tí ò bá lè mú yàn jẹ má jẹ níṣẹ́jú ẹ̀. Bí o ṣe ń jẹ́ ìrìnsì lọ́mọ àti ọ̀lẹ́nu lọ́dọ̀ mi láti tẹnu mọ́tò ara ẹyin ara ṣùkú ara kókò gbogbo ẹ̀ lọ́mọ fi lẹ́ra wọn pọ̀ lẹ́ẹ̀kan ẹ̀yẹ ìyẹn sì mọ̀ ọmọ mi ti ẹlòmí ìgbésẹ̀ yìí báyìí kò dúró lẹ́yìn ìyá rẹ̀ náà lórí rẹ̀ ló ń bọ̀ tó ká gbé pẹpẹ yẹyẹ wa tí ọba ní mọ́tò àbẹ́ńsà àbẹ́wò ló tó ti àbẹ́ńsà ẹ̀kọ́ kan àgbéjáde àwọn pẹ̀kúpẹ̀kú mi la ẹlòmí ó pìtẹ́ǹdì ò ní mọ̀ lówó ẹni àdáwà tá owó ọ̀pá tó nǹkan náà làwọn fẹ́ fi hàn wọ́n ní mẹ́tí la kó wá bọ̀ níkà láàrin ọ̀pẹ̀lú bẹ́ẹ̀ sọ ìṣe inú ẹ wo Dangote ẹ má pàdé ìfowópamọ́ ẹ̀yìn Dangote má wá sí àwọn àkóṣínú àwọn àtòrí àwọn àtọrùn ẹ̀yẹ wo lóye wà ní ìṣòro ṣẹ́yìn lè mọ́ pọ́tàntì wọn pẹ̀lú nǹkan tí wọ́n bọ̀ tó ẹsìn ní ọlọ́run ṣe gbogbo àdúgbò kan tó ká jẹ́ kí báàrí òkú ẹ̀kúndọ̀ nílẹ̀ a lè borí ọlọ́run hàn gbẹ̀bí wá sí ìgbìkọ́ ọ̀ pé ọlọ́run dá mi o ọlọ́run kẹ́ mi o mo fẹ́ ní òkú bàbá tó ti kú ní 1920 mo fẹ́ ọmọ ìlú ọlẹ́ ọkọ mo fẹ́ ti gbogbo ẹ̀ kí a tó sọ̀rọ̀ kó òun mọ́tò ẹlòmí bá ń lọ ọ̀fẹ́ bẹ́ẹ̀ tó bá ti bọ́ sínú mọ́tò fún lọ púpọ̀ àtẹ́jọ wà ní mọ́tò ọkọ̀ wéyà jẹ́ ìbẹ́ ìjọ ń wọlé lọ́pọ̀ ọ̀pẹ̀jọ bóyá wọn ti máde ọ̀pọ̀ ẹni ọ̀rọ̀ tí ń tẹ níṣì tí gbogbo ayé tó ń kó sípà tó tẹ̀lé ni wọ́n fi gbà ní tẹ́lifísì máa wo mọ́tò lé bọ́ sí gáràjì tó bá dé gáràjì yẹn ìwé kan wà tí wọ́n kọ ó kọ orúkọ rẹ sí ọkọ̀ nọ́mbà rẹ sí ọkọ̀ àdírẹ́sì rẹ sí nẹ́tọ̀ kí ni wọ́n á kọ sí àti nọ́mbà rẹ kí tó bá ṣẹlẹ̀ ní mọ́tò yẹn ìwé yẹn ni wọ́n pè ní gáràjì tí wọ́n fi pe àwọn ẹbí ọ̀ ó lè jẹ́ pé bẹ́ẹ̀ bí ọba tètè dé kíá ni ọ̀nà àbáyọ wà ṣùgbọ́n nígbà ọba ti sùn yóò lè fẹ́ mọ sí lọ ìdúlà lábẹ́ òní sọ́rí o ó wò ó tó wà lẹ́gbẹ̀ẹ́ bí ọ̀tá lọ́sọ̀ òdáwọn òpẹ́lẹ̀ ilé wá ọ̀nà sí wọn ẹlòmíì tó bá ti wọnú mọ́tò àwọn ìdásọ́rọ̀ tí ó kà ní ibi tí wọ́n ti mú ẹlòmíì ẹ̀ẹ́dì máa gba sìgá àtàkóbí jẹ nínú mọ́tò tí tó jẹ bá ní wà wọ́tọ́ ẹ̀rọ́gbọ́ ni yóò ọ̀nà ọ̀bàní wọ́tọ́ tí ọmọ ti ń jẹ́ báyìí òun ló dé lò ẹ̀yìn òkè
wà tí wọ́n fẹ́ ká má ti fátẹ́gùn yẹn wọ́n ti kàkúlẹ́tì ìlú ìdáwọ̀ rìn dé wọ́n kàn lérò pé mọ́tò ẹni yẹn bàjẹ́ wọ́n ti já tí wọ́n jà lára sínú gbónú. Kí awakọ̀ mọ́tò tàbí mọ́rúwá ọlọ́kadà náà fura dáadáa yóò sì ṣọ́ra fún àtẹnujẹ. Tí ẹnìkan bá fẹ́ wọ mọ́tò mọ́rúwá tàbí ọ̀kadà tàbí mọ́tò ọba níta ó gbé mi ní ìdílé o màá fún ẹ ní 20,000 òdìdí ìfà ẹ̀fà ní ìfúnpá ẹ̀yà tó bá ti wá kó sínú mọ́tò yẹn àti ìlérí ìwó ọ̀rẹ́ tó mọ̀ pé mi ò tọ́jú gbogbo owó tó bá fẹ́ máa fún ẹ ló wọ̀n rẹ̀ jẹ́ ká ìbò kan tilẹ̀ ní ibẹ̀ yẹn bàbá ti débẹ̀ ìyẹn òun náà ni ó mú nǹkan yẹn wá ó sì sí ṣejú ẹ̀ lọ́dẹ̀ tí ṣe gan sí ó tí ní rìn jìnnà ọ̀rẹ́ wa kan lọ́dọ̀ wa ní àsìkò mọ́rúwáyé ọ̀hárà mọ́rúwáyé ó tó méjì sí mẹ́ta ó pè kan ní ìyọ́wà ìyọ́tù ìyọ́tìrì lẹ́tẹ̀ẹ̀ta tó bí kan ní mọ́rúwáyé ṣe á ní pàmò nígbà tí ìyájú ìmẹ́sà látòwò ìmẹ́sà láti mọ́rúwá ẹni bóòlù ṣe rí kò lè ṣàlàyé wípé àtẹnujẹ lọ́pàá tó lè dùn. Sọ mo wá ń wá mi lọ. Àwọn kọ́ mi yọ sí ìgbìyànjọ́ wà ọ̀rìn ìwájú wọ́n bá ti dé wájú wọ́n dé pẹ̀lú ìjẹsà wọ́n dé ọlọ́run sákàtà ìpọ́lọ́ pé mo wó lù ní ọ̀kadà ìwọ́n wáyé tó ká sọ́ra èyí. Tí èèyàn bá rí èèyàn ká fura díẹ̀ ká tó gbà fẹ́ sàmì nígbà kan táwọn wà ní ẹgbẹ́ mẹ́wọ́ lọ́wọ́ yunifásitì tábà ti ń pọ̀ lé àwọn gbólẹ́gbẹ̀ẹ́ títí àwọn oníkàyé yóò fi gbé wa lọ́fẹ̀ẹ́ wọ́n á wípé káwọn bá yunifásitì student sọ̀rọ̀ àwọn ọmọ tó ń lọ o gbọ́dọ̀ rẹ̀ ìkàlẹ́gbẹ̀ẹ́ títí ní ìsìnkú lóògbé o gbọ́dọ̀ nù ẹgbẹ́ ilé ìrírí mi kan bẹ̀ bàbá kan bẹ lọ́dọ̀ wa ó pè ní ìtàbákáyọ̀ dé ó ní ilé kan tí ń kọ́ lẹ́gbẹ̀ẹ́ OSRC ní Àkúrẹ́ wọ́n fẹ́ lọ wo ilé yẹn bó ṣe gbé mọ́tò rẹ̀ ló bá jẹ́ ibi kan ọmọdé kílélé kan bá jọwọ́ lẹ̀ ẹlọ́ Àkúrẹ́ oníkóhùn sàánú rẹ̀ ní o ó bá gbé bó ṣe dé Àkúrẹ́ láti dé ìgbòho fẹ́sọ̀ ibi tẹ̀lé ọ̀nà OSRC mọ́nú ọ̀nà náà wọ́n tún ti dé ọ̀nà OSRC náà máa là sí ọ̀nà ìjàrẹ́ tàbí ọ̀nà lára títí tẹ̀lé náà ni nígbà wọn tó wá dé bí ọ̀nà ìlú mọ̀ lọ ni ẹ̀sùn lé yìí ẹ̀ẹ́dẹ́gbẹ́ fẹ́ ṣe dé yìí mo ṣe ń kọ́ ọmọ kan wá wọ ní ibi kan ẹ̀sùn bẹ̀ káyọ̀ kan lọ wò sábà tí mo dábàá máa lọ. Eye gbẹ́mí ẹ̀ tí ó kàn ní àwọn wọlé wọ́n ṣe wọlé ọ̀nà ohun ò ṣe nǹkan tó ń wá ṣe mọ́ já máa lọ ẹ máa lọ bí ẹ sanwó bíbá tuntun ẹ bá mi tó ṣe gbogbo ara lọ́mọ ẹni yẹn bí oníṣekúṣe láì sì ṣekúṣe in fact gbogbo owó tí bàbá ní nínú àpò pátá ló fi kóra rẹ̀ yọ níjọ́ náà ó tún wá gba àdírẹ́sì bàbá pé dìpámẹ́ǹtì wo ló wà dìpámẹ́ǹtì biology department jẹ́ ọdún padà wá sínú ọgbà bàbá yìí ò dédé ní sọ torí ìyàwó rẹ̀ á gbà pé wọ́n tún ṣe bẹ́ẹ̀ ni èmi nìkan ní bàbá ìbá kò bá ìlú ọ̀rọ̀ tó mọ̀ kò sí mà ní ìlú ṣé ìlú ẹ̀mí ni wọ́n tún wá rẹ́ nìkan lẹ́gbẹ̀ẹ́ títí ní kò fẹ́ sà bá àjọkùnrin náà jọ̀wọ́ ní kò sí kankan ẹ̀yà túdẹ̀ǹtì wà ní ìta tó mọ̀ náà bá ń ṣèṣì gbé wọn pé àwọn tó lóko fẹ́ fẹ́ o náà á gbé àwọn méjèèjì túdẹ̀ǹtì mi ni ó bá jókòó lẹ́yìn bí gíláàsì yẹn ni màmá ẹ̀ kú ẹ̀yìn tó ti ń tọ̀ mí tó ti ń sọ̀rọ̀ tó ń pọ̀pọ̀ ni ó
ọkàn rẹ̀ ò ní balẹ̀ sí ìjà àṣẹ. Bí ẹni tó bá dé ìwọ̀pọ̀ náà tó máa fura sí àwọn àpèjẹ àwọn awakọ̀. Àwọn awakọ̀ ní mọ́tò gbà mí wọ́n máa ń ní àwọn àpèjẹ gan tá máa ń pọ̀. Wọ́n lè gbé gẹ̀ẹ́sì ní àbí àǹkárá. Tí wọ́n bá ti sọ bá wọn ní àròkọ kan, bóyá ibi tí àwọn ti sọ̀kalẹ̀ láwọn èèyàn rẹ̀ wà ní nìkan kan. Ẹ bá ti ṣe gbà ní mọ́tò kéèyàn má ẹ̀rọ alẹ́ ní àti ọ̀rọ̀lá kó sọ wípé kò sí kankan. Ẹjẹ́ wa bọ́ sọ́dọ̀ àwọn òbí àtàwọn ọmọ. Ó fi ẹ̀kọ́ kíyèsí ara fún àwọn ọmọdé nípa ìjẹ̀kùn lé ní títì. Ìdíyèsí ara nípa ìkàlẹ̀ ọmọ bá wà ní ilé ẹnìkan bá kàlẹ̀ ọmọ mi ò tiẹ̀ ní bèrè àṣẹ àti sáré lọ pẹ̀. Ẹ mọ̀ pé ètò ààbò là ń wí gbogbo nǹkan yìí ká máa fi fún àwọn ọmọ. Ká máa sọ fún àwọn ọmọ ká máa sá fún ìgbà gbígbà ẹ̀bùn gbígbà. Yálà nílé ẹ̀kọ́ ni tàbí nílé lòlé ẹnìkan bá ọ̀yà fáìbọ̀ ẹ̀ gbà. Jẹ́ kí ọmọ mọ̀ yìí pé dáàdì mi ti nínú àgbọ̀dọ̀ gba nǹkan lọ́wọ́ sẹ́jà. Ní èyí ṣe sẹ́jà ọ̀rẹ́ dáàdì rẹ̀ ní ní rárá. Tí dáàdì mi bá wà ní ìlú àgbà, ṣùgbọ́n tí wọ́n bá ti sí níbi tí wọ́n sọ fún pé ilé ni kọ́. Mi lásà. Tó tá bá ti kọ́ àwọn láyé ìjọ àwọn olùwàjá láti fi sọlé. Torí bájá kan ò lè mólè yọ́ lágbàrí. Ní àìjíríàlẹ̀ ládùúgbò tí mo gbà mọ́ kọ́kọ́ tó lò kọ́lọ̀ tó ṣe jáde ààrẹ ti ilé kan nínú ilé òní kọ́mpáàdì láti mẹ́fẹ́ tó mẹ́jọ. Tí a ní àwọn ajá kan wà June 12, ajá kan wà Tiger. Ẹ̀rí ajá June 12 yẹn tí nǹkan kan bá ti yọ létí tí yẹ ẹ ti mọ̀ pé àtìfẹ́ lálẹ́ báyìí báyìí ọ̀sán tó ọ̀sán tó òru kan làwọn olè yẹ pa àtàtọ̀ra June 12 ní June 12 ta sára nígbà náà ọ̀fẹ́ tó mẹ́rin ní June 12 ṣe kú náà ní àwọn jáde náà. Àwọn kan tó máa ń lo ayé kò tọ́ nínú bẹ́ẹ̀ pé wọ́n lò ayẹ́pọ̀tọ́ yẹn tó bá ti fi sí ara lé báyìí ìmí gan á máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ túbọ̀ gan náà tó bá ti mọ́ra tán ẹ̀yẹ́ wá fúlàní dàbí wọ́n kéde màálù bá kú kan bá fẹ́ ṣẹlẹ̀ màálù mí lè ti mọ̀ á lè jẹ́ kí ẹnìyẹn mọ̀ ibi èjò wà màálù mọ̀ ìwọ́wọ́ nísìnyí àwọ̀ èèyàn àmọ̀ sáfẹ́jò ejò sì ní wà jẹ màálù tí ń kẹsẹ̀ ẹgbọ́gbọ́ káàkiri nígbò lẹ́gbọ́gbọ́ máa ìlú ogun màálù jẹ so láti fi hàn pé gbogbo wọn náà ní ìtura ká máa ṣàfihàn kí àdúgbò ní nọ́mbà fóònù àwọn ará àdúgbò rẹ̀ lọ́wọ́ wọ́n wà lókè wọ́n wà lé ẹnìkan ládùúgbò wa ó wà lé ó ti tilẹ̀kùn ní ẹnìkan máa pè é pé ejò wà ń ta o ejò ń sì tóbi o ó ti fẹ́ wọlé o ó sì tilẹ̀kùn àwọn ará àdúgbò pátá kò sí kẹ̀kẹ́ tó ní nọ́mbà wọn so irú ààbò kan nù kẹ́ ní nọ́mbà rẹ̀ irú ìjọ kan ti ẹ̀wà tẹ́nìkan wà lọ́fíìsì bílẹ̀ kò ṣe ti mọ́ òun lérò pé òun mú kọ́kọ́rọ́ lọ́wọ́ kọ́kọ́rọ́ sì wà nínú mọ́tò gbogbo ọjọ́ wà lọ́fíìsì ní bára wọn jà wà lè pé òkú lè bó sí ó lè lẹ́rán pé ìyàwó ẹ̀nú lé ó tún yẹ ká máa béèrè àti ìyámínú lọ́dọ̀ àwọn àkàmítà ọ̀pọ̀lọpọ̀ tán náà wá àkàmítà wọ́n wá bẹ̀rẹ̀ wọlé o wọ́n wá bẹ̀rẹ̀ wọlé o ní pé wọ́n fẹ́ràn rẹ o àmì ìrí kólẹ̀kólẹ̀ àdúgbò làwọn wọ́n mọ̀ àwọn ohun kọ́mpáàdì yìí wọ́n wá gbogbo lẹ̀ ní o ká máa béèrè àti ìyámínú wọn mú ká sì sọ́ra
nínú ká máa dárìn ìdádó ẹ̀wò bíbí ìdíjọ́ ẹnìkan wá lọ dádó mẹ́yìn kí tó kú bá ṣẹlẹ̀ tí òun kọ́ ló wà. Kí afurasí mọ́tò tí kò bá ní nọ́mbà tí a bá dé ní agbógan tí mọ́tò tí ò ní nọ́mbà ká bá wọ tòsí ara rẹ̀ òye ó balẹ̀ mọ́ toró tí ìmọ̀ míṣẹ̀ tó bá wá ó lè ṣe pé ó wá fi ẹkùn ní pé tọ́lọ́ ṣẹ̀ṣẹ̀ ṣe nu ìyẹn tó bá lérò ní pọ́n tó lérò ní pọ̀ ìwé tó lérò ní lọ láti ìjọba fún nínú ìyàlẹ́ ẹni tó bá sì sówó náà ìsásìkò yìí máa ń fẹ́ ṣe kó ṣe bí mọ́mọ́ níbi tí fóònù dànù wípé ó ń dá gbogbo wàhálà lẹ̀ ní alẹ́ ọ̀rọ̀ míì tó pọ̀ jù lásìkò yìí lọ̀rọ̀ fóònù ìpè tó o bá ti mọ nọ́mbà rẹ̀ mọ́ kò lè gbé ètò ò bá sì gbé ọ wà ní ọ̀ṣọ́ ọ̀tọ́ báyìí àwọn abisi spíkà tó bá jẹ́ pé kò gbọdọ̀ bọ́ sétí tó wá bọ́ sétí kọ́ mọ́ màá mọ́ pẹ̀lú ìbọn ètò bá ti ní fóònù ẹni tí ṣe ó lè gba ohun rẹ̀ dànù tó bá ti dáhùn náà mọ́ àní kí ló ń ṣe é wọ́n fi nǹkan ìpè mí mọ́ o nítorí ìgbà mi ò ní dẹ́ lókè máa fi mọ̀ pé ìwé wọ́n ni kí á ní òní dẹ́rù ẹ̀wò ní ìjọba àbí ti sọ pé fóònù mi máa ń dẹ́rù àṣà ẹ̀wò pé léèyàn fúra fún gbígbé ká máa ra fóònù àlòkù náà ó ṣe pàtàkì ẹni láti sí ẹ̀sìn ní òun ra fóònù tuntun òun á lọ tún ṣe kìíní kan ṣẹlẹ̀ òun á yọ pánẹ̀ wọ́n ṣe kìíní kan tó ìtọ́jú ẹni yẹn rí tó sì tún jẹ́ oníròyìn ó ṣàlàyé rẹ̀ lásìkò fi jẹ́ ọ̀dọ́ ìṣẹ̀lẹ̀ àjọyọ̀ tó àgbọ̀ngbà kò dára kéèyàn máa ra fóònù àlòkù fóònù tẹ́nìkẹ́ ní bá ti wá ní ẹlọ́kọ̀ kìíní sílẹ̀ ẹ̀kọ́ ta #06# yóò gbé nọ́mbà fóònù yìí jáde tó bá jẹ́ sim card méjì ló ń lò bẹ́ẹ̀ méjèèjì ni yóò gbé nọ́mbà yìí jáde ẹ báyìí ẹ bá tẹ̀ báyìí ẹ yẹ *#06# tó bá ti gbé jáde yẹn nọ́mbà ti ń bẹ nínú kíní yẹn méjèèjì kọ sílẹ̀ tó bá ti kọ sílẹ̀ tí fóònù yẹn bá sọnù nọ́mbà yẹn kíkí tẹ́ bá ti wà ẹ lè rí ẹ lè trace fóònù yìí yẹn sì rí gbà. Kí a ní àkọsílẹ̀ tí onídùúró fowó sí nípa àwọn ayálégbé wa àwọn ẹlòmíì ń gba ayálégbé tí ò ní gbà wọn rárá ládùúgbò wọn kó lọ ṣe lọ dáta fún àpẹẹrẹ káfíńà àdúgbò fún ilé ọgọ́rùn-ún nílé tí bẹ́ẹ̀ nínú ọgọ́rùn-ún lẹ́yìn ó pè fọ́ọ̀mù yẹn tí a máa nà á pé fọ́ọ̀mù yẹn fún ládọ̀ọ̀dù ẹ̀ tó bá jẹ́ tẹ́nàtì márùn-ún ní ọgbà márùn-ún tó fi pásítọ̀tù ẹ̀ sí yóò kọ orúkọ rẹ̀ orúkọ níta lè pè ní nǹkan tó bá ṣe ẹnìkan wà nílé iṣẹ́ máa lọ tí máa dé nìyẹn àṣẹ kú sínú ilé kó ti di ọ̀sẹ̀ mẹ́ta ẹnìkan kọ̀ ọ̀mọ́ wọ́n ṣàkíyèsí ẹni tó ti lọ láti oṣù mẹ́fà ìdáhùn rí wọ́n bá ń pariwo síta ọ̀pẹ́ rẹ̀ ni wọ́n á lọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbẹ́ inú yàrá rẹ̀ bóyá ó ti lè kẹ́rù rẹ̀ kó mẹ́ nígbà wọ́n wọ yàrá ẹ̀sẹ̀ ló kó ẹ̀kọ́ ní wọn èyí lálọ́ọ̀dọ̀ ọ̀bọ̀n bẹ̀ ọ́ torí àwọn ọlọ́pàá tẹ́ lọ kò fi ọwá jẹ́ inú tí wọ́n ọ̀tọ̀ ìwọ́n tó pè wọ́n ọ̀tọ̀ ọ̀dọ̀ wọn kọ̀ jẹ́ ìgbà ọ̀dátà ni ó wà tó fi ẹni ká pè tó jẹ̀bi nẹ́tọ̀ fún ìdàbí ẹnìbọ̀dì lẹ́yìn tí kò tọ́ra fún gbogbo orin lọ́ba ti dé ìgbìkan tí wọ́n mọ́tò ẹ bá dá mọ́tò ẹ̀kọ́ ọlọ́pàá bọ̀ kí ló wà ní kóòtù ẹ̀ ọ̀yá sí báàgì ẹ̀
ní ọba ti sí báàgì ẹlòmíì tí nǹkan yẹn fẹ́ yí ẹ̀wò gbé ààrẹ ó kù máa sọ yóò wà dọ́gbọ́n ìdílé rẹ̀ yóò wà ní kẹ́lòmíì máa bẹ́ẹ̀ lọ́lọ́gbọ́ rẹ̀ á ní kó fóònù wípé nọ́mbà báyìí tí mọ́tò rẹ̀ báyìí ó ń bọ̀ ìtú báyìí nọ́mbà ti dé ọlọ́pàá yẹn wà ló jẹ́ ti fake yóò wà dáadọ́ ibi nǹkan yẹn gbẹ́lẹ́ ni wọ́n lọ ọlọ́pàá míì wọ́n bá ní sípò tó wá sí òkè mo ti sí ẹlọ́bẹ̀ lẹ́yìn wọ́n lè ti fi nǹkan sínú mọ́tò rẹ̀ èèyàn sọ́ra nígbà míì ní ATM gangan tá à ń lò ATM ṣe kókó máa kíyèsí gbogbo àṣẹ mú un rìn tó lè ní ìgbà fẹ́ jalè ní ìsìn ATM yẹn ní ọ̀pọ̀ mú láti sì ní kíní lọ́wọ́ wọ́n á ti mú lọ́wọ́ wọ́n gbẹ̀rẹ̀ ọmọ ọ̀tẹ̀ nọ́mbà ẹ̀ tí a ti ń dópin títí sí ti jáde pé owó ti lọ ní so nọ́mbà rẹ̀ pín nọ́mbà rẹ̀ ó ṣe kókó àwọn kan máa ń pè é tó wípé press 1 press 2 press 3 ọ̀dà lóhùn yàgò ọ̀nà láyé fún ìjọba àwọn aráàlú tó sọ̀rọ̀ pé yẹn ní ọ̀sẹ̀ wo tí a sì mú nǹkan yẹn mọ́ra dáadáa wáyé ọ̀nà àbáyọ fún ìjọba ní pé afẹ́ká pèsè ìrántí ní àwọn ìlú tí wọ́n bá yàn ọ̀dájú máa lọ ọmọ ìjẹ́ káàkiri ibi máa lù wọ́n jẹ́ àṣẹmọ́lùdé oúnjẹ níwájú national assembly ibi tí wọ́n ti ń ṣètò ìdájọ́ pẹ̀lú àmọ́ ẹ̀kọ́ wọn jẹ́ níwájú ọkọ̀ owó tí bí wọ́n lè jẹ́jẹ́ nọ́mbà 1 nìyẹn nọ́mbà 2 ètò wọlé jáde nínú ìlú ọmọ àjọ ECOWAS èyí tó ṣe múmẹ́ǹtì ECOWAS wọ́n ti ní àwọn economic clinical of West Africa wọ́n gbà wípé ẹni tó bá wà ní Nàìjíríà ó lè wọ Republic of Benin láì ní wàhálà ẹlòmíì sì wà tó jẹ́ físà tí wọ́n fún yàn ó dénú ìlú yẹn kó tó ṣẹ̀ gba físà pé kí gbogbo èèyàn látò ṣe nígbà tí pé ibi ọ̀gá ọlọ́pàá wa bá sọ wípé àwọn àjòjì ní Fúlàní tí ń báyìí níyẹn tó ń gbàgbọ́ tó wípé ká kíjọba ó fètò síyàn gbogbo onímọ̀ àgbàjẹ́ tó rí ó wà ní igbó kàlẹ́ jáde àti Fúlàní ní wà àti tí ò Fúlàní ní tó bá láti ṣe wà bàjẹ́ torí èmi náà kó sáà ní ọmọ rí èmi ní chairman sports committee àwa lọ sí Niger State àwa ń bọ̀ bá ti dé gbẹ́gbẹ́lágà àdúgbà àsòsílẹ̀ láàárọ̀ ọjọ́ kejì báyìí 8-9 àti bọ́sílẹ̀ à ń bọ̀ dáìgà tó gbé mi official car bá a ṣe débi kàtà ìjáfi lọ láwọn ẹlẹ́gbẹ̀rún wíwá nígbà náà kan o wọ́n á ti ọ̀nà lókè wọ́n á tó ti ọ̀nà lókè tọ̀ ìgbẹ̀ èèyàn kíkìlì tọ̀ sí yù bí ẹni wá yẹn ṣe bí rìfásitì láì gbẹ́gbẹ́ bọ́ mọ́ lọ ọwọ́ wa ní ẹ̀yẹ wa ní ẹgbẹ́ òsì náà Fúlàní ẹ̀yí kóòtù tí ó tẹ̀lé mi olóhùn kan gbàgbé wọ́n ń wò wípé ikú mélòó ló wọ́n gbà wọ́n tí èkú àkúdọ́ kìíní yẹn sì bẹ̀ lọ́wọ́ ó ti mo sọ fún mi pé mo lọ jẹ sí ó sọ bá yìí gbogbo kí èmi tí mo wà ní mọ́tò ọ̀rẹ́ wa ń sọ pé ọkùnrin láti lóògùn mo jókòó ní ó náà sọ̀rọ̀ ọwọ́ sẹ́tì á bẹ̀rẹ̀ ní ìdí pé n bá ń sílẹ̀ fún un wájú òṣèlú ránṣẹ́ gbogbo nǹkan yòókù kò sí nǹkan lónìí ìtàn pọ̀ fún mọ́tò rẹ̀ lè jábọ̀ tó ní mọ báyìí ọkàn bẹ́lẹ̀ nínú mọ́tìlẹ̀ tó bẹ̀rẹ̀ kò wá ń sáré lọ gbúgbúgbú tó láti títà lọ́sí láti dé ìjọba yé léwu àwọn oníròyìn àmọ́ kí àwọn aṣọ́gbòdì púpọ̀ dára mọ́ṣẹ́ wọn
gbogbo bí owó sí àgbà social media wọ́n sòfin social media pẹ̀lú pé oníròyìn òkèèrè sọ̀rọ̀ lágbàgbé ẹ̀ kíjọba yé sápamọ́ sábẹ́ ìyàjà aráàlú nípa operation crocodile operation crocodile kíjọba máa ṣẹ̀rù àwọn whistleblower àmọ́ kíjọba ṣe ẹ̀yà kẹ́ẹ̀kan kíjọba ṣàkóyawọ́ nípa ìnáwó COVID-19 iye owó tán rí gbà kíjọba tẹ̀lé mọ̀ràn Transparency International yẹn ti gbé èrò nípa Nàìjíríà sórí nẹ́tíwọ̀kì wọn ìjọba lè lọ kà á gbogbo bí Nàìjíríà kò sí gbogbo ìnáwó àbẹ̀ ọ̀nà ìsàmúlò àwọn agbára Yorùbá tó ń bẹ ní agbára òòṣà bíi ti Ṣàngó ìtọ̀yà ayélujára Agẹmọ Èṣù wọ́n tún lè bọ eégún òdò fún àwọn aṣèlú ní ìjà rẹ̀ mẹ́rin Ṣàngó kan báàgì ọ̀dọ̀ sí ilé lọ́gọ́rùn-ún ojú ẹsẹ̀ náà kò sẹ́ni kankan tí ó sọ pé lágbájá náà pa wọ́n màá máa yánlẹ̀ ìsàmúlò ọ̀kan ọ̀jọ̀kan ogun ìbílẹ̀ gbígbẹ́ ìkẹrẹ pàṣán síjú àti oríṣiríṣi rẹ̀ ìsàmúlò àwọn ewu yàrá àwíṣẹ bí ọ̀fọ̀ èdè àṣán ìkéré lọ ìgbà míì wà àyàdé níjọ́gùn lọ ọba rí dáadáa tó ń bọ̀ tó dáwọ́ tó apọ̀gbálápọ̀gbá ọ̀run ẹni ní àgbàrá wọ̀ látọ̀nù lẹ́rẹ́ ní ṣe ìgbóná ìràwọ̀ ní ṣe ìgbọ́lọ́pọ̀ ọba àdìgbò àtọ̀tọ̀ ní dáríjọ nígbàwó àràbà dáríjọ lónìí wá ṣe ìgbó ẹ̀wọ̀n àìsákìjọ lọ́gbẹ́ àìtẹ́sù ọ̀dàrà ẹni tí ń sápọ̀ tó kó sọ̀kò sáàrin ìlú tó kí á ní wọ́n lè rò kò ló ẹ̀yà ìsàmúlò ẹ̀kọ́ gbogbo àwọn òkè ní sọ́kí àbáníkù ọmọ nìkẹni tó kàn wá o kind has no tribe there is only two tribes good people and bad people nílé ayé bàbá làlọ́ bá ọmọ rẹ̀ nìkan tó bá ṣe bá rọ̀ bá ń bọ̀ wá dìtàn tó dìtàn torí ní ìtàn nígbà bẹ́ẹ̀ ẹ̀sán nígbà olóòrò ó yẹ kí a mọ̀ pé ẹ̀sẹ̀ ààbò kọjá ọ̀rọ̀ àwọn Fúlàní nìkan àwa Yorùbá ọmọ yẹn ká fúra ọmọ yẹn ká wẹ́yìn wo ilé ìsìsì wọn ní kí gbó lẹ́yìn ìgbà tá a bẹ̀rẹ̀ agbákòkò àwọn ọ̀rọ̀ tán ọ̀rọ̀ ọ̀dàkò mọ́ ó tó gẹ́ dédé ìwà yẹra wa ẹ̀rí pé lórí ìrìnàjò ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀kọ́ ọ̀kọ́lá nítorí tí bọ́mọdé àwọn èèyàn kan bá ń pín eérú àgbàlagbà wa Yorùbá ẹgbọ́dọ̀ máa ro ta ẹgbẹ́ ọmọdé lè kéwé àgbà ọ̀gbọ́dọ̀ ṣe lágbálágbá ẹ má jẹ́ àbá sí fi gbé kí gbogbo ọ̀ dàrú gbogbo ẹ̀ bá dàrú ọmọ tálákà náà nílò lọ jẹ́ mú àgbà wa ọ̀gbọ́dọ̀ ṣe lágbálágbá ọmọdé bá náà gbọ́ fèrè ìtàn ní ẹnu ta ló ti gbọ́ ẹnu àgbà ní ẹnu àgbà sáàlù ti gbó àpò nítán lórílẹ̀-èdè yìí o àgbà onípò rábíṣó láwùjọ ti wà ó ìlágbà òsì ní ìlú bàjẹ́ ìlú lójúrú nígbà tí bá lé lẹ́kú ìgbàwó orílẹ̀-èdè Yorùbá ò ní dàgbò ọgbọ́n àti ẹ̀kọ́ inú ìdánilẹ́kọ̀ọ́ ibi kẹ́ẹ̀wò kẹ́ẹ̀fi gbọ́gbọ́n o ẹ má wò tọjọ́ rẹ tó sọ̀rọ̀ gbogbo àṣìṣọ ẹni tó belebelebele nù ẹ má wò ẹ̀kọ́ ọbẹ̀ ní ẹ̀wò káwọn agbátẹ̀lẹ̀ ẹ̀sìn ètò yìí ò pátápátá gbogbo ẹgbẹ́ Akomolede yìí ò ní bàjẹ́ ò ẹ̀sùn rere ò ọ̀pọ̀ ní inú yìí ò ní parun ẹ̀ nígbọ̀n kúlẹ̀ ẹ̀yà gbọ̀n púpẹ̀ ẹ̀ lòwó